mọ̀ lọ́rọ̀ Àkànní gbogbo ọ̀nà láti rábì kẹ́dọ̀ òfò ọjọ́ kejì ọjà ló já sí. Àkànní dàbí ọgbọ́n ó táwọn àgbà lọ́wọ́ mórùka múlòlè lọ́wọ́. Bàbá ní Àkànní sàbí mo ṣì wí ájú ọ̀ ṣe Àkànní wí bàbá ó ìgbà kan náà o. Kí ló ṣẹlẹ̀? Ọ̀gbọ́n ló ní òmú tèmi gbọ́ ọ̀padà ló ní o má pa òun mi dà má jàun bàtà mọ́. Àgbéká lórúkọ àgbòkó àtúrà dẹ̀dẹ̀ lórúkọ àgbògbò fífi bá rọ̀ fíra rẹ̀ jó òrìṣà. Àbíkẹ́ mo fẹ́ dó ẹ àní mo fẹ́ dó ẹ àní mo fẹ́ dó ẹ. Ọ̀gbọ́n ló ní òmú tèmi gbọ́ ọ̀padà ló ní o má pa òun mi dà Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Bí mi lèrè máa rí wí owó fasábà bí Àbíkẹ́ máa rí sọ. Ọ̀rẹ́bìnrin làbíkẹ́ jẹ́ s'Àkànní ó gbowó Àkànní olóhùn ògbókó. Ikú Àbíkẹ́ jọ̀gẹ̀dẹ̀ ó rẹ̀ yí kó mọ̀ pé ohun tó dùn á máa pa ni. Ẹni bá ló mọ̀ lọ́rọ̀ Àkànní gbogbo ọ̀nà láti rábìkẹ́ dó òfò ọjọ́ kejì ọjà ló já sí. Àkànní dàbí ọgbọ́n ó táwọn àgbà lọ́wọ́ mórùka múlòlè lọ́wọ́. Bàbá ní Àkànní sàbí mo ti wí ájú ọ̀ ṣe Àkànní wí bàbá ó dìgbà kan náà obìnrin agbo agbójú tòṣí lọ. Kò pẹ́ kó jìnnà ó fojú k'Àbíkẹ́ ṣíkú ló gbà mú pẹ̀lú àmúdó lọ́wọ́. Ó pé Àbíkẹ́ ojú rere ni ó fi wò mí ojú rere la fi ń wòkó. A kì í gbóhùn alágbẹ̀dẹ ọ̀run lóko àtòkò ó fi ń ṣera wọn lóore. Tẹrú tọmọ ní rògbò ó yọ ó di dandan máa dó ẹ Àbíkẹ́ Àbíkẹ́ mo fẹ́ dó ẹ àní mo fẹ́ dó ẹ Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Ọgbọ́n ló ní òmú tèmi gbọ́ padà ló ní o má pa òun mi dà Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Mo ní mo máa dó ẹ Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Gbogbo rẹ fún mi gbogbo gini dáríjọ jìrókò nínú igbó fara rẹ jì mí ẹnu ọ̀kẹ́rẹ́ lọ́kẹ́rẹ́ fi ń bọdẹ. Ìwà Àbíkẹ́ òbò rẹ ni ó fi ṣe mí Àkànní lóore o. Ìwà Àbíkẹ́ òbò rẹ ni ó fi ṣe mí Àkànní lóore. Àbíkẹ́ mo fẹ́ dó ẹ Àbíkẹ́ mo ti ń dó ẹ o. Irú èyí là ń máa rí mo ti mú ẹ kígbe láì jẹ́ bá dání. Mo ti mú ẹ yàtà láì jàkà rodo. Ó wá ń dálẹ̀ bẹ́ẹ̀ ó jẹ tẹ́tẹ́. Àbíkẹ́ mo ti ń dó ẹ èmi Àkànní ti ń dó ẹ o. Àní mo ti ń dó ẹ oníjẹkújẹ obìnrin fèyí kọ́kọ́ ẹ jáwọ́ nínú ọkàn tí ò yọ. Ẹ ṣèrántí pé ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó nírun. Àbíkẹ́ mo ti ń dó ẹ Àbíkẹ́ mo ti ń dó ẹ mo ní mo ti mú ẹ kígbe láì lẹ́bà dání. Mo ti mú ẹ yàtà láì jàkà rodo. Ó wá ń dálẹ̀ bẹ́ẹ̀ ó jẹ tẹ́tẹ́. Mo ti dá mìírà mo ti dá mìírà Àbíkẹ́ mo ti dó ẹ ara mi ti wálẹ̀ yé mo ti dá mìírà Àbíkẹ́ mo ti dó ẹ o. Irú èyí là ó máa rí irú èyí là ó máa rí. Akọ́dá ayé o ìbára ni mo ṣe aṣẹ̀dá ayé o ìbára ni mo ṣe. Ewúrẹ́ tó wọlé tí ó kágò ó dẹran àmúso àgùntàn tó wọlé tí ó kágò ó dẹran àmúso. Onílé mo kágò onílé mo kágò ìbàrẹ́ lóní o ọba tó dá oko ìbàrẹ́
lónìí o ọba tó dá òbò ọba tó dá ẹpọ̀n ọba tó dá ọmú ọba tó dá idán ìbàrẹ̀ ni mo ṣe ó ṣà òkè ìbàrẹ̀ ni mo ṣe ó ṣà òkè ìbàrẹ̀ ni mo ṣe ó ṣà òkè ẹjọ́jú mi ṣe. ẹ kúrọ̀lẹ́ kú dédé wòye gbogbo èyí olólùfẹ́ Olúyinká TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dára ni mo bá yín. Tẹ́ bá rí àkọlé tí mo fi síbẹ̀ yẹn mo ní Ọbaye jẹ́ obìnrin. Concluding part show tí mo ṣe níjẹta lórí obìnrin tí ọkọ ẹ̀ wá tó ní ká bẹ̀ tí gbogbo wa bẹ̀ ń bí tí mo dẹ̀ ní káwọn èèyàn má sọ ọ̀rọ̀ òdì sí. Akèrègbè ló máa ṣe ibi tí wọ́n máa ti fokùn sóhun lọ́rùn. Wọ́n ní tá bá nípa ní ṣoògùn ìkà mọ́ ẹni tí ó máa jẹ́wọ́ ò ní yé béèrè fún. Ẹni tó bá máa tẹ́ bó bá lè kúrò níbi ẹ̀tẹ́ tó bá jẹ́ pé Ìbàdàn ni ẹ̀tẹ́ ẹ̀ wà á kúrò lẹ́kọ̀ọ́ lọ tẹ́ níbàdàn. Ọlọ́run má jẹ́ ká tẹ́. Ṣé wá rí tí bá ń sọ̀rọ̀ àwọn obìnrin ìwọ tó bá jẹ́ abiyamọ tó dẹ̀ jẹ́ ọkùnrin tó ní ọmọ ọkùnrin bó ti lè wù kíkiní yẹn ṣe lè kó jẹ́ obìnrin tó mọ̀ wípé ọmọ ọkùnrin náà sì máa dàgbà. Bó bá ṣe feel lẹ́ni bó bá ṣe ṣe fún ọkọ ẹ̀ wàá gbà lára ọmọ ẹ̀. Tó bá jẹ́ obìnrin tó ń fìtìnà tí ìyá ọkọ mọ̀ wípé ìwọ náà máa di ìyá ọkọ níjọ́ kan nígbà tásìkò yẹn máa tó. Ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ti ń gbàgbé nígbà tẹ́ bá ń gba ẹ̀san. Ẹ ní rántí ibi tẹ́ ti ṣe sẹ́yìn. Mo ń bọ̀ wá Ọlọ́run kò dé lójú ọdún. Ọ̀pọ̀lọpọ̀ yín ti máa ń gbàgbé. Tó bá dẹ̀ jẹ́ ọkùnrin náà tí bá ń sọ̀rọ̀ obìnrin má jẹ́ kí ó máa ká ẹ lára. Mọ̀ wípé bó bá tiẹ̀ kì í ṣe obìnrin ó bímọ obìnrin in tó bá ti fẹ́ kí wọ́n ṣe fún ọmọ ẹ̀ má ṣe fọmọ lọ́mọ torí pé ọmọ lọ́mọ lè ti dàgbà lóòótọ́ mọ̀ wípé wọ́n ṣe bó ṣe làbò bí tiẹ̀ fún ẹ okó tó dẹ̀ bó ṣe pọ́n okó ẹ láti dó ìyàwó bẹ́ẹ̀ lọ́ ṣe pọ́n bí bàbá ẹ̀ ṣe pọ́n okó láti bí ẹ náà lọ́ ṣe pọ́n okó láti bí ẹni tó fẹ́. So ẹ má máa jẹ́ ká máa wà sentimental pé wáyé obìnrin tẹ máa fẹ́ máa put up defense èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ kìnìkan èmi ò kí ń ṣe ọmọdé tí alágbẹ̀dẹ mi bá dẹ̀ ń lurin ní ojú kan ó ní nǹkan tí mo fẹ́ mú jáde ń bẹ̀. Gbogbo awuyewuye tó ń lọ mo ti decide láti dákẹ́ torí àwọn èèyàn kan ti ní kí n dákẹ́ but tí bá sọ fún yín pé àwọn fact kan wà ó wà ní tá bá ní ká máa drag ẹ lọ nǹkan á bàjẹ́ gan ẹni tí ò tà á rà bọ̀kọ́lọ̀ kó jọ kó ṣàánú wa. Ṣé wá rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ má jẹ́ kó ta ẹ̀yin obìnrin lára pé mo ní obìnrin Ọbaye jẹ́ yes kò ṣe gbogbo obìnrin bọ̀ àwọn obìnrin kan wà tí jẹ́ pé Ọbaye jẹ́ ni wọ́n. Gbogbo yín lẹ wà ń bí tí àwọn ọkùnrin mi bá ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wọn ẹ lè mú ọkùnrin tó jẹ́ wípé ó máa ní lọ́wọ́ ó dẹ̀ máa dì mẹ́rù á ní lọ́wọ́. Ọkùnrin tó sọ̀rọ̀ ń bí báyìí níjọ́ yẹn tó sọ pé òun 58 mi sọ pé bóyá ó perfect bí àwọn nǹkan kan wà tí yóò gbọdọ̀ ti torí ẹ̀ dájú ọkùnrin àbí pé a fẹ́ fi lé ọkọ lẹ̀ bóyá ọkùnrin ó kò mọ̀rọ̀ sọ ó parọ́ ó gbóbìnrin àwọn ọ̀rọ̀ ranù láti fi lé ọkọ lẹ̀ ni. Bẹ́ẹ̀ tó bá lọ́kùnrin náà tó bá lọ́kùnrin lára ẹ̀ ó ní kò fòkó nìṣó tó bá ti torí ẹ̀ lọ ó dáa. But mo fẹ́ kẹ́ gbọ́ discussion tó wà láàrin conversation àárín èmi àti ìyàwó máa yẹn tó pè tí mo pè wọ́n tó pè mí wọlé níjọ́ yẹn tí mo ń béèrè question lọ́wọ́ ẹ̀ in tó jẹ́ kọ́rọ̀ yìí dùn mí ẹ jẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ conversation wa kẹ́ wò ó kí tó wá sọ nǹkan tí ọmọbìnrin yẹn ṣe. Gbogbo yín lẹ gbọ́ nǹkan tí ọkùnrin yẹn sọ ń bí pé déètì òun tó máa lọ gbàgbé òun ti súnmọ́lé ọmọbìnrin yìí dẹ̀ ń sọ pé òun ò ní lọ. Ẹ̀dẹ̀ gbọ́ngbà tí mo pè ń bí ọ̀rọ̀ kan tó sọ fún mi ni wípé ọkùnrin yẹn ò mọ ọ̀rọ̀ sọ. Mo dẹ̀ padà pé lẹ́yìn mo bá sọ èyí tó ń jẹ́ òkodo ọ̀rọ̀. Èyí tó dùn mí ni wípé ọmọbìnrin yóò ní nǹkan kan tó jẹ́ kókó tó fẹ́ sọ. Kò ní nǹkan kan tó jẹ́ kókó. Mi ò rí nǹkan kan mú dání báyìí pé nǹkan báyìí lọkùnrin yẹn ṣe. Mo wá fẹ́ play voice note yìí kẹ́yìn ta conversation wa kẹ́ bá mi wò bóyá nǹkan kan wà. Ńgbà tó a sọ̀rọ̀ dé stage kan ó ní kó ń cut mi pé èèyàn kan fẹ́ wọlé ó cut mi ó lọ mo padà pé kò lọ. Ọmọbìnrin yìí kò ní nǹkan kan ẹyọkan báyìí tó jẹ́ kókó kò ṣe pé máa yẹn ò ṣe nǹkan kan o bẹ́ẹ̀ kò ní nǹkan kan tó jẹ́ gbòógì tí máa yẹn fi deserve nǹkan tí ọmọbìnrin yìí tó ṣe fún. Ládùúrú bí gbogbo àwọn èèyàn ṣe pè wọlé níjọ́ yẹn tí wọ́n ṣe bẹ́ẹ̀
tẹ́ máa ní wọ́n fẹ́ ṣe matchmaking tí bá ní ẹ lọ sórí ṣàgbáríkòlò àwọn èèyàn ríyàn ńbẹ̀ àwọn èèyàn ti ríyàn ńbẹ̀ tí wọ́n ń fẹ́ra wọn tí wọ́n dẹ̀ jẹ́ alálùbáríkà ara wọn bọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹlẹ́tàn ló pọ̀ jù nínú wọn ẹni tí wọ́n máa mú ní àmúsìn ẹni tó máa fi sí abẹ́ òbò wọn ẹni tó máa sọ di amúnisìn ẹni tó máa control ọkùnrin tí ò bá ti gbà láti pé kó wà under their control ọkùnrin yẹn ti dáràn ìṣẹ́rí ọdún tá a wà yìí ọdún ẹ̀san ni ọdún tí obìnrin kan as long as bá wà ní orí ilẹ̀ alààyè tí mo dẹ̀ wà lórí platform yìí obìnrin kóbìnrin tó bá sunkún wá èmi you will be ready to face me because màá wá iṣu désàlẹ̀ kòkò anywhere tó bá gbà lọ tó bá gbé lọ lórí ìkànnì yìí màá bá ẹ débẹ̀ màá tú iṣu dé ìsàlẹ̀ kòkò tó bá jàre màá yọwọ́ bẹ̀ tó bá jẹ̀bi tó lọ rojọ́ dídùn wàá bá mi bẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún kinní kan mi ò ń ṣe ọ̀tá sí anybody lórí ìkànnì yìí kò dẹ̀ sẹ́ni tí mo máa pè mí ìbára mi jẹ́ tí ò ní jẹ́ mi ní òwò wọ́n dẹ̀ mọ̀ pé mi ní sọ nǹkan tí ojú mi ò rí so ìwọ obìnrin tó fẹ́ wá sunkún wá sórí social media a rí àwọn obìnrin tó ti gbé ayé ọkọ wá sórí social media tó ti bàjẹ́ tó dẹ̀ sì ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ bọ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ lórí ìkànnì yìí tó bá ti fẹ́ gbé ẹjọ́ wá lórí social media make sure pé òótọ́ ló sọ make sure pé àtọkùnrin náà make sure pé òótọ́ ló sọ má wá nítorí o fẹ́ public sympathy nítorí o fẹ́ kí wọ́n dáwó fún ẹ nítorí o fẹ́ kí wọ́n ṣe nǹkan fún ẹ kó wá fi ọ̀rọ̀ tí ẹ fi ba yí àwọn kan jẹ́ kò ní ṣẹlẹ̀ mọ́ lórí ìkànnì àfi tẹ́ bá pa mí àfi tẹ́ bá pa mí má ti torí nǹkan tí ayé máa fún ẹ má torí tádùn ayé fìyà jẹ mí lọ́rùn o má torí tádùn ayé yóò gba paradíṣe lọ́wọ́ mi o lọ́rùn má torí tádùn ọ̀run o fìyà jẹ mí láyé o má torí tádùn ayé yóò gba paradíṣe lọ́wọ́ mi o lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ yóò ti ronú paradíṣe mọ́ mùkàmùkà tẹ́ ń jẹ bó ṣe ń bayí ọkọ yín jẹ́ bayí àwọn èèyàn yín jẹ́ ó ń dùn mọ́ yín ẹ rántí ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ tẹ́ gbé dání pé ó máa dàgbà ẹ rántí ilé ẹ rántí pé ìjọ́ kan lẹ máa sùn tẹ́ ò ní jí mọ́ ó ń dùn mọ́ yín gbogbo nǹkan tá à ń ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ní tó bá dọ̀la mo lè má sí láyé mọ́ lọ́la bọ̀ ẹ máa rántí mi mo máa play voice note tó ṣẹlẹ̀ láàrin èmi àti obìnrin yẹn kẹ́ wá wo nǹkan tí obìnrin yẹn ṣe fún ọkùnrin yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí ẹ ti bà ìgbésí ayé àwọn ọmọ yín jẹ́ ẹ ti jẹ ayé àwọn ọmọ yín máyé nínú ìwà tẹ́ ń ṣe ayé ń yẹ yín ẹ ń bùgà iṣẹ́ oríṣiríṣi ẹ mọ̀ pé ti destroy ìgbésí ayé àwọn ọmọ yín gbogbo ẹni tó bá ti ṣe àbòsí pẹ̀lú ọkùnrin tó dẹ̀ mọ̀ pé àbòsí lòun ṣe tó dẹ̀ ń fẹ́lá nítorí ó rí àwọn tó ń support wọn ayé àwọn ọmọ ẹ ti bàjẹ́ ó ti bà ayé àwọn ọmọ ẹ jẹ́ kò nídìí kéèyàn ṣépè fúnra ra èèyàn nìyàn máa ìwà èèyàn yàn fi ń ṣépè fúnra ẹ̀ Ọlọ́run lòun ò bímọ ṣùgbọ́n ó bí ẹ̀san wá gbọ́ ayé ọmọkùnrin tó fẹ́ bàjẹ́ ìyá ló bí ìwọ dẹ̀ bí ọmọ tiẹ̀ ayé àwọn ọmọ ẹ̀ náà ó máa kẹsàn lórí àwọn ọmọ ẹ̀ gbogbo nǹkan tá a bá ṣe lóbìnrin bó jẹ́mi náà ni mo ṣe kí n kẹsàn lórí àwọn ọmọ mi ẹ rò pé oníkálukú kọ́ lórí tiẹ̀ èmi náà ní tèmi lára èmi ò ṣe gbáyé ọkọ mi wá kí n wá bàjẹ́ lórí social media abẹ rò pé èmi náà ní tèmi ni ẹ rò pé ojú tèmi náà ò rí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń ṣe ẹ má wọrí ẹ kẹsàn yín lórí àwọn ọmọ yín ẹ kò sọ́gbọ́ tẹ́ fi ní kẹsàn yín kẹ́ wọnú ilẹ̀ inú wo ilẹ̀ ẹ kẹ́ má kẹ́ ti kú gan spirit yín á mọ̀ pé àwọn ọmọ yín jẹ nǹkan tẹ́ ẹ ṣe iṣẹ́ ọwọ́ yín àwọn ọmọ yín jèrè ẹ lè lọ scot free àdàbí tí àwọn ìyá yín bá ṣe bẹ́ẹ̀ fáwọn bàbá tí wọ́n bí yín fún nìkan ló kù ẹ gbọ́ voice note yìí. faka fiki faka ọkọ ìdọ̀gọ́. Ilé ìkọ́ mo fẹ́ gbọ́.
nígbà tí mo school. Obìnrin yẹn ló sọ̀rọ̀. Àwọn ilé máa jẹ́ keep it coming. Mo ṣe àkọjá lọ mi ti ẹ̀ka sí mọ́. Mi tètè bẹ̀rẹ̀ sí ní record ẹ̀. Ìgbà tó yá, ó dẹ̀ wọ ní inbox mi. Ṣé mo rí nǹkan báyìí? A dẹ̀ pàdé. Sẹ́yìn káwájú ọlọ́run àti ènìyàn mo láìkẹ́. Ẹni tó like. Mo máa gbé ayé mi lé lọ́wọ́. Ṣé rí gbogbo ìrìn àjò wa mi ò jẹ́ pé ta sí ọ̀rẹ́ mi kankan. Toro fẹ́ fìyà jẹ ni. Nítorí pé mo mọ̀ wípé wọ́n máa discourage mi. Mi ò sọ fọ́rẹ́ mi kankan, mi ò sọ fẹ́ bí, mi ò sọ fárá. Nítorí pé ní kí last year as of last year. Ẹ wá bá mi máa mú kókó nǹkan tó fẹ́ ní ọkùnrin yẹn ṣe. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi mú kúrò ní voice note nǹkan tí ọkùnrin yẹn ṣe tí obìnrin tó fi deserve nǹkan tó ṣe. Ẹ bá mi yọ nínú voice note. Ni mo fẹ́ gbé wá pé ẹ bá ń sọ kọ́kọ́ lórí show ni mo fẹ́ fẹ́nu mọ́ lẹ́ẹ̀kan nígbà tó kí obìnrin fẹ́ sọ pé òun ò dógó fún bíi 3 years. Why are you calling me? Why are you calling me? Owó wo ni mo jẹ? Why are you calling me? Kí lẹ̀ ń pè mí fún? Mo ń gbọ́ voice note. Kí lẹ̀ ń pè mí fún? Àbí nǹkan kan ló ti sẹ́yìn ká was alone for 8 years. I studied. Field tẹ wà lèmi náà wà. Nígbà tí mo sọ yìí. That means pé nurse lòun náà. Ìgbà tí mo ní ẹ pọ̀ jù, mo ní expect kò máa kí n lọ gba master ní psychiatric mental health nurse practitioner. Mo lọ gbà á. Mo jẹ ìṣítán. Sọ̀rọ̀ tẹ̀lé. Òun rí èèyàn kan lórúkọ yín náà ni bọ̀bọ̀ yẹn. Èmi àti ẹ̀ bẹ̀rẹ̀. Bí kó ṣà máa gbá mi 419. Ṣé mo rúkọ báyìí kó ṣà máa ṣe ní? Mo ṣàtúntò pé ṣé owó ni kò rí yẹn. Ẹ gbàgbọ́ ó kàn ń ṣe àtàmọ́ àtàmọ́. Mo rí pé eléyìí yóò bọ̀ sí o. Ṣé mo rúkọ báyìí? Ọkùnrin rí wọ́n ní ìwọ tó bá kú ẹ̀ kú kinní kan wá tó wà rẹ̀ pa. Ṣé mo rúkọ báyìí? I never discussed him about this guy. All I said was there was somebody in Nigeria but ọ̀rọ̀ wa ò go through. Mo sọ fún right away bí mo ṣe ní ìfẹ́ ṣe mọ̀. Ṣé wá ní máa yí mo mà láìpẹ́ ọ? Mo sọ fúnra mi pé eléyìí ti dàgbà. Àórí àti wálẹ̀. Á dẹ̀ Ó ti farabalẹ̀. máa cool. Ó máa calm. Ṣé mo rú nǹkan báyẹn? Ok. Ó dẹ̀ sọ startup tiẹ̀ fún mi. Ṣé mo rú nǹkan báyẹn? Èmi mo kọ́kọ́ fẹ́ reluctant pé tó bá kọ́jẹ́ pé kapọ̀ tí ẹ máa dóra wa lásán. Ó pè mí ju pé ká sọ pé afẹ́fẹ́ ra wa lọ. Ṣé ti rí kókó nǹkan tó lọ́kùnrin yẹn ṣe? Ṣé ti rí bẹ́ẹ̀ sí? Ṣé mo risk nílé ayé èèyàn máa risk ẹ̀ náà. Tó bá jẹ́ pé ṣe mọ̀ kí máa mú tó pé ní gbogbo èèyàn náà ló máa gbáyàn àbí gbogbo èèyàn ló máa ṣe kinní. Ṣé mo I paid for everything. Owó ló sanwó owó ìwé tí ọmọ yẹn gbé bàbá yẹn gbé wọlé ìwọ ló initiate marriage tẹ́ ṣe o. Kí la dé láti kọ́ọ̀tù fún ọ̀tọ̀ lèèyàn tí mo rí. Kí ló wá ṣe? Mi ò dẹ̀ sí ṣe ìbínú. Oṣù yìí ló máa pé 6 months tá a fẹ́ ra wa. Ẹ bá mi bí pé ṣáà jọ ń gbé. Ó lẹ́yìn lẹ sọ pé òun ò lè gbé bẹ́ẹ̀. Kí ni ìdí tá a ṣe lè lọ tá a jọ máa gbé? Ó yí mi báyìí, ó yí mi báyìí. Èmi náà sọ fún ìwọ ló ra lé bóyá o ti rí àwọn ìwà kan tó lè bẹ́ẹ̀ gbé o ti bóyá o ti rí kó fẹ́ sọ òun di nànàmú ló ṣe dìísà láti má bẹ́ẹ̀ gbé. Ipò kí n fún ní chance tó fún lọ́nà tó kọ́kọ́ fúnra mi báyìí àtẹ̀ ní ìpè mi ò lè expect kí n rí àgbàlagbà báyìí kí n rò pé kò léèyàn kan tó ń fẹ́ tẹ́lẹ̀ kó tó mì tì mí ṣe ọmọ nǹkan báyìí. Pọ̀ mo wò pé òun ló máa arrange rẹ̀. Òun ló máa mọ̀ bó ṣe máa ṣe rẹ̀ tó máa ṣe fit in life rẹ̀ ṣe mọ̀ nǹkan báyìí tó bá tí ò bá ti hàn sí mi ṣe mọ̀ nǹkan báyìí. So ó wá sọ fún mi pé ní òótọ́ ọ̀dọ̀ tèmi 3 bedroom ni mo wà ní house kẹ bá notice pé mo sọ fún pé àwọn ọmọ mi wá ara náà wá bá mi kó ẹrù mi. So mo ní òkè náà àgbálẹ̀ àmọ́ wípé ṣé tí bá dẹ̀ ti ra lé o òun náà dẹ̀ máa kó bọ̀ nǹkan kan báyìí. Kò ṣe gbogbo ọkùnrin ló lè kó lọ bóbìnrin lé. Lẹ́yìn ìgbà tí ó ti especially tó bá ti nínú obìnrin tó jẹ́. Àlégbé o kò sọ fún mi like pé kò sọ fún mi bábá lè pé àlégbé but it's not making it so easy. There was a time he was sick. One of his friends, his close like brother friend ni máa pè brotherly friend ni máa pè tó mú bí àbúrò. Ìyẹn sọ pé
ewu wà ńbẹ̀ tẹ́ ẹ bá jọ gbé kí ló dé tẹ́ ẹ ti ṣe jọ gbé gangan. Àwọn bàbá tí wọ́n tẹ̀ tó bá wálé gan tún sọ kí ló dé tẹ́ ẹ ṣe lọ gbé kí ni nǹkan náà. A dẹ̀ kọ̀wé wọlé. Gbogbo wa là ń rísìkì ẹ̀ ṣe mọ orúkọ báyẹn. Kí ló dé tó. Ṣé fẹ́ kí n máa play ẹ lọ ni àbí kí n fẹnu explain? Ẹ sọ fún mi. Tẹ́ bá fẹ́ kí n máa play ẹ lọ. Ẹ tó ṣe lè gbé. Lẹ́yìn ìgbà tí mo wá kíní tí mo lọ ra lé tán wípé ó dáná o ẹ máa kó bọ̀ o. Ìjọba lọ ra kí ibi tí ojú mi ti là gan tí mo sí tójú mi ti là. I've seen the handwriting on the wall for so long but ìgbà tí ojú mi máa là ṣẹ́rí jẹ́ tí mo lọ sign fún closing ilé yẹn ọkọ mi mú débẹ̀ ni. Before then gan àwọn wà tó ti wù sí mi mo kàn ń para mọ́ mi mo kàn ń sọ fúnra mi pé ṣé irú life tí mo fẹ́ live ni. Èmi ò fẹ́ ìgbéyàwó tí ò sí fẹ́ tí ò sí ta máa bára wa sọ̀rọ̀ jẹ́ pé jọ́ta bá ríra wa ni tó bá jẹ́ kan lóṣù náà ni mi ò sọ nǹkan kan torí I got tired of talking. tó a títí ta fi lọ ṣe signing closing kò rẹ́rìn kò ṣe nǹkan kan èmi dẹ̀ ti rí lẹ́tà tèjì rẹ̀ ti fi ránṣẹ́ sí mi. Èjìrẹ́ ni àwọn home office irú home office bíbá Èjìrẹ́ náà ń pè ní Amẹ́ríkà. a wà níbẹ̀ ní bàbá tó wà lórí ẹ̀jẹ̀ lọ báyàwó yín ya fọ́tò wọ́n ti send lẹ́tà ọkọ yẹn mi sílé. mú káfí délé yìí. nígbà tá a dẹ̀ délé tó mo dẹ̀ gbé lẹ́tà lé lọ́wọ́ pókè ó ní lẹ́tà látọ̀dọ̀ Èjìrẹ́ mi ò ń já lẹ́tà ẹ̀ mo respect ẹ̀ mi ò já mo gbé lẹ́tà lé lọ́wọ́. gbà ẹ̀ wọ́n á ń gbọ́ ìyàwó mi wọ́n ti ní ká wá fún interview ìgbà yẹn ló wá ń sọ iṣẹ́ ìsọ̀rọ̀ àwọn sweet words àwọn sweet kan mo dẹ̀ kọjú sí báyìí mo dẹ̀ sọ fún mi you know what èèyàn mo ní òun ṣèyàn dáadáa ó lóun burú lẹ́dà ó kàn fẹ́yàn tó máa sọ fún ẹni mo dẹ̀ ń sọ fún ẹni sí mo ní ìwẹ́ ò dá kọ̀ọ̀pọ̀ mo ní tí tó nídìí mi ló ń láìsí sí mi àbí ṣe mọ̀ kò sọ pé ní má bínú àbí nǹkan kan pọ̀tó kò fi ìwà ṣe má bínú ni lọ́kàn mi ó dẹ̀ ti tán náà nìyẹn mo kàn wípé wẹ̀ bóyá tó bá yá everything na fall into place. mo wá pé ó dẹ̀ ti ń sọ àtàbákódébẹ̀ yẹn a máa ṣe kinní kan a máa tún tìkáyínká ilé ìgbà tá a máa ra lé. ẹ jẹ́ kí n fẹnu explain mo pe arábìnrin mo béèrè pé kí ni máa yẹn ṣe fún àwọn nǹkan tẹrí tó sọ náà ni kò mọ̀rọ̀ sọ òun ra lé ó yẹ kókó wálé kòkó wálé òun máa ń róúnjẹ sí ilé tó ń gbà wọn á tún róúnjẹ sọ́dọ̀ tiẹ̀ tó ń bá róúnjẹ sọ́dọ̀ tiẹ̀ gbà tó ń bá máa fi débẹ̀ obìnrin mi àtún ti gbé oúnjẹ òun máa rí pé oúnjẹ ti kún sílé obìnrin ló ń gbé wá so nígbà kan òun bá sọ̀rọ̀ lórí fóònù òun wá rí pé bó ṣe wá ń dáhùn lóhùn ó ṣe òun ti àzùn pé obìnrin ló wọlé òun ò dẹ̀ bínú o òun ti gbọ́ mo bá bẹ̀rẹ̀ sí ibẹ̀ kí ló wá ṣe ó lóun ò ní ṣèwé yẹn ó nítorí ọkàn òun sọ fóun wípé ó kàn fẹ́ lóun fún ìwé ni wípé ó ní nǹkan míì tó fẹ́ ṣe òun ò mọnú ẹ̀ òun ṣe kíní kan mo wá bá sọ̀rọ̀ débi pé ìwé Amẹ́ríkà ò dàbí ìwé London tó yẹ kó tó bá ti ṣe ó máa wà pẹ̀lú onítọ̀ ó lè ṣe kó kàn gbójú kó dẹ̀ jẹ́ kó gba nǹkan tó ní gbà kó divorce ẹ̀ kó máa lọ Holland ti ká òun ò ní ṣe o bí ta ti ń sọ̀rọ̀ yẹn lọ ó dà pé àlejò kan wọlé ó wá lóun máa pè mí padà kó pè mí padà mo try láti get ẹ̀mí ò get through to her nígbà tó wá di lóru bí máa yẹn ò lè sùn bí a bí around 3 o'clock mo wá pè mo á ní kí ló dé tẹ̀yìn náà ò fi máa yẹn wá send voice note mi nígbà tí mo gbọ́ voice note yẹn ẹ̀rù bà mí mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo wá ní kí ni reason tẹ̀yìn náà ò fi lè bá gbé máa yẹn ní ilé tóun gbé ó ní ilé Amẹ́ríkà ó náà máa ń ní time tí o lè sọ fún wọn ó ní wàá fún wọn bí abi ó ní ọ̀dọ̀ tòun ó ní 60 days notice ló máa fún wọn ó níbi tóun gbé ibẹ̀ pé notice tó máa fún wọn pé wà ó lẹ̀ sí tóun máa fún wọn ó lóun dẹ̀ ti wá lọ bá landlord pé òun fẹ́ kúrò ó ní landlord wá sọ pé òun ò lè dúró de 2 months yẹn which is 60 days ó ní landlord wá sọ pé yẹn máa yẹn ní landlord wá sọ pé kó ní sùúrù kó ń gba èèyàn sínú ilé yẹn ó dà pé olówó kan tó máa ń sọ ńlẹ̀ tó kó yẹ kán lè kó fún wọn tó bá fẹ́ kúrò lé ó ní yẹn lòun ṣe ó ní kò pé bóyá òun ò fẹ́ bá gbé ó ní tóun bá báyọ̀ sọ̀rọ̀ tóun bá báyọ̀ sọ̀rọ̀ mo ṣáà béèrè lọ́wọ́ lady yẹn ò rí nǹkan kókó ju wípé ẹ̀mí ọkàn òun feel wípé tóun bá ti fún ní ìwé yẹn ó ní nǹkan míì tó fẹ́ ṣe ọkùnrin yẹn mú ẹ lọ sí registry ó accept ẹ ìwọ ẹ jẹ́ ká ẹ gbọ́ kíní ìtàn
ó dá kẹ́ gbọ́ kíní ìtàn. Ìwọ ló initiate kíní yẹn, ìwọ dẹ̀ ló sọ wọ́ ẹ̀. Wàhálà ti bẹ̀rẹ̀ ní ilé tí mo lọ rà nílò, wàhálà ti bẹ̀rẹ̀. Bàbá ò mi ò nílẹ̀ sọ 3 years straight. Wàhálà ò lè bẹ̀rẹ̀ níbẹ̀ yẹn because ẹni yìí December lẹ mọ̀. Mo dẹ̀ mọ̀ pé kẹ́ tó lè lọ ra lẹ́gbà tẹ́ ra lé yẹn. Ẹ ti ní mind láti rà, ẹ ti ń plan ẹ̀ bó ṣe pẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ní sọ pé kíní kan. Oh yes, mo ti yes. So tó bá tí irú ọkùnrin yẹn bá wá sọ pé bóyá òun ní lára, ṣe rí torí ọkùnrin yẹn bá ní lára. Òun tẹ̀ ló encourage mi. So ẹ̀yin náà wò tí irú ọkùnrin yẹn bá wá ní lára yín, orí burúkú ló ń ṣe because ẹni yìí tó ṣẹ̀ra lélẹ̀ ni kò ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ ń plan ẹ̀ bóyá ẹ̀ ń miss kò èmi ò bá bẹ̀ yín. Ìyá mi ẹ mọ rísì tí mo ṣe máa bẹ̀ yín ni wípé ṣe mọ rísì tí mo ṣe máa bẹ̀ yín ìyá mi ẹ mọ rísì tí mo ṣe máa bẹ̀ yín. Kò fẹ́ jẹ́ kí n sọ eléyìí ọkùnrin yẹn tọkùnrin bá padà lọ bí obìnrin ayé ò ní dá ó dẹ̀ máa ṣèwé ẹ̀ wọ́n wá kọ́ ọ ní ọgbọ́n tó máa wá lò fún ẹ wàá mọ̀ pé ó ṣí ọkọ̀ wọ̀ ṣó ló burú ni. Èmi ò ṣe ọkọ̀ tó máa rẹ̀ ṣe sọ fún yín pé mo tó máa ṣe fún ẹ. Mo wá fẹ́ bẹ̀ yín ṣe rí ṣẹgbọ́n máa yí ní secret life ó máa gbé wá ṣe rí ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ 28 suspect ó ní secret life a máa padà gbé wá sórí platform. Ṣé nǹkan tí wọ́n ó ní ìdí fún nìyẹn ní Nàìjíríà kí nǹkan wá ṣe wé fóònù. Ṣé bí wọn ló dá sí ṣé kí nǹkan wá ṣe no but ẹ̀yin lẹ́yìn ní ṣé ìsìnkìlì yìí. Ìyá mi ìyá mi ẹ̀yin lẹ́yìn ní ṣé ìtì ẹ̀ náà. Tó bá tiẹ̀ tí wọ́n fẹ́ lóyàn ìsáyínká ó máa náìsì. Kí nǹkan tí mo bàbá yìí ló sọ fún yín pé èèyàn ò náìsì. No but ẹ̀yin lẹ́yìn bọ̀bọ̀ yóò fẹ́ ẹ̀yin lẹ́yìn ní ṣé ìtì marriage pẹ̀lú bọ̀bọ̀ yìí náà. Ẹ̀yin lẹ́yìn ní ṣé ìtì pé kó lọ ṣèwé náà. Ẹ̀yin lẹ́yìn ní ṣé ìtì ẹ̀. Ẹ̀gbọ́n tó sọ fún yín nìyẹn. Ẹ̀yin lẹ sọ sí ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ nísìnyí. Kárí pẹ̀lẹ́ farabalẹ̀ tí mo fi rojọ́ yẹn lọ. Kí ni Yorùbá dẹ̀ kọ́ máa tó? Nǹkan tí bí mo ṣe ń rojọ́ yẹn lọ kò bá kọ́ máa. No, ẹ̀yin lẹ sọ nísìnyí. Mo initiate ẹ̀dá ó tún sọ fún yín pé èmi ni mo initiate pé mo fẹ́ fẹ́ òun nìyẹn. Nǹkan tó ń sọ fún yín nìyẹn. Irú ẹ̀yin lẹ́yìn sọ fún mi nísìnyí. Wípé ẹ̀yin lẹ sanwó ẹ̀yin lẹ initiate wípé òun kò tẹ̀ kí fẹ́ ṣe pé bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ṣe. Okay. I don't know. She didn't see anything though. Ẹ̀yin obìnrin, ẹ̀yin tẹ́ máa ń fẹ́ máa ṣe kíní àbòsí. Irú obìnrin yìí tí wọ́n bá pe ilé fún, tí wọ́n da ọ̀nà ayé ẹ̀rù, ìjẹ́ máa sọ pé ọkùnrin yẹn ṣèkà. Ọkùnrin yìí gbà tó meet ẹ, ó sọ fún ẹ wípé òun ti bá akátá kan. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣèwé akátá ń gbà míì ó máa ní àwọn nǹkan kan tẹ́ ẹ̀ ní mọ̀ wọ́n máa gbowó lọ́wọ́ yín tó bá di ìgbà kan ẹ máa lọ fún interview wọ́n á sá nǹkan tó ṣẹlẹ̀ sí máa yín nìyẹn ó ti fẹ́ bá akátá kan ṣèwé wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ó dijọ́ interview wọn ò rí akátá ó dẹ̀ ṣàlàyé yẹn fún ẹ ẹlẹ́ẹ̀kejì ìwọ lóyin níṣẹ́ ló kówó lẹ̀ lóní kinní kan ẹjọ́ kó kó nǹkan tó sọ yìí ìjẹ́rí nǹkan kan dìmú tó ní máa yẹn ṣe sọ̀rọ̀ ju báyìí lọ kò rí nǹkan kan dìmú o ṣé ó dàbẹ̀ ni pé ìwé ló nídìí mi fún tó bá ti gba owó ó máa lọ tó bá ti ṣèwé ó máa lọ kò náìsì rárá kò mọ̀rọ̀ sọ ọkùnrin mélòó ló mọ̀rọ̀ sọ ọkùnrin mélòó ìgbà tí mo lọ́lé ẹ̀ tí mo róúnjẹ síbẹ̀ mo rí pé àwọn oúnjẹ kan tún wà ń bẹ àwọn obìnrin ló ń gbé wá kò lè bá mi gbé ó lè wúrú wà báyìí bóyá ọkùnrin yẹn ti rí àwọn nǹkan kan tí ò fi lè bá ẹ gbé now tí irú ọkùnrin bá pelé fún woman yìí tó ba ìrìn àjò ayé ẹ̀jẹ̀ láyé pẹ̀lú nǹkan tí woman yìí ṣe máa blame ọkùnrin yẹn tó bá ba ìrìn àjò ìgbésí ayé ẹ̀jẹ̀ tó rin ìrìn yẹn tó gba ayé ẹ̀jẹ̀ ṣe máa blame irú ọkùnrin yẹn ó wá ṣẹlẹ̀ lénìí nígbà tí wọ́n ti gbé kinní yẹn fún mi woman ẹnìkan wá chat mi mọ̀ bí ọkùnrin ní àbóbìnrin ló bá ní òun mọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ yẹn ó wá send voice note tí mo send sí obìnrin yẹn ó send ẹ̀ sí mi mo wá try láti pè kó pè mí ó wá ní nǹkan tó fẹ́ sọ fún mi pé kò cancel kinní yẹn kó dẹ̀ mọ̀ pé má yẹn ti send evidence fún mi bó ṣe cancel kinní yẹn mo wá send ẹ̀ sí pé get your facts right àtìgbà yẹn kò pè mí mọ́ ẹ wá wo voice note tí mo ṣe sí woman yẹn ẹ jẹ́ kí kọ́kọ́ play nǹkan tí má yẹn ò wá lè sùn lóru mo wá sọ fún mo ní kí ló dé tẹ̀yin náà ò lè bá gbé
ló bá ṣàlàyé pé kò tí tó time ẹ wo nǹkan tó ṣe fún máa yẹn ẹ wo nǹkan tó ṣe fún. Ẹ kálẹ́ o àǹtí Yínká mo dúpẹ́ lọ́wọ́ yín gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn fún nǹkan tó ṣe lẹ́nu mo mọ̀ lórí o mo wà níwájú kọ̀ǹpútà ǹsìn ẹ wo nǹkan tó ṣe fún máa mo yẹn. wo status mi mo rí i pé ìyàwó tí mo fẹ́ ó ti cancel interview yẹn ó ti write down migration ṣe gbọ́ ṣe rí nǹkan tí wọ́n máa because òun ni mo rí níwájú mi wọ́n tó send sọ pé evidence request ni ṣòun ló pè wọ́n tó cancel interview yẹn so interview yẹn ti wà cancelled now wọ́n dẹ̀ ti cancel ẹ̀ láti September 20 òun ló notify pé kó cancel ẹ̀. ṣe rí nǹkan tó ṣe. ìyàwó tí mo fẹ́ lélẹ́yọ̀. ṣe rí nǹkan tó ṣe. ìyàwó tó bá bẹ̀rẹ̀ ba ayé obìnrin yìí jẹ́ ìsìn tó ba ìgbésí ayé ẹ̀jẹ̀ tó bá ìrìn àjò ẹ̀jẹ̀ àkọ́dá oró tí ò dàbí àdágbẹ́ yìí ẹ̀yin kan tẹ́ ẹ̀ mọ̀ ẹ̀yin nǹkan tó ṣe òyà ṣé lè yóò dìsá kan pélé fún kó bá wá nǹkan tó máa sì dọjọ́ ogbó. àwọn ọkùnrin kan wà ta ní integrity. kó pélé fún kó wojú ẹ̀ fàyè ṣé kò dìsáàfẹ̀ nǹkan tó ń gbé tó ń ṣe kọlùkọlù yẹn kó gbé wálẹ̀ fún kó mọ̀ fàyè pé méjì. tó jẹ́ pé nǹkan tó lè ṣe ni àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ tí mi lè sọ fún yàn tí mo dákẹ́ nǹkan tó ṣe ó dùn mí o ó dẹ̀ dùn ẹlẹ́dàá mi òun ló request cancellation yẹn ó dùn mí ó jọ ẹlẹ́dàá mi ọmọ á fi gbogbo nǹkan fọ́lọ́run because mo mọ̀ pé ọlọ́wọ́n ọba lórí inú tó ròde tó ń rí àárín àwa méjèèjì gbogbo nǹkan tí mo dẹ̀ máa ń sọ nígbà míì fún òun ló ṣẹlẹ̀ tẹ́ bá ń sòótọ́ fún kò fẹ́ gbọ́ àfi tinú ẹ̀ ló fẹ́ ṣe ó dẹ̀ ti ṣerú nǹkan báyìí fẹ́yàn kan rí tí mo gbọ́ tí mo dẹ̀ sọ fún mo ní ṣerú ẹ̀ ló tún fẹ́ ṣe fún èmi náà. má fọ àṣemọ ẹ ló ṣe yìí o ò ní ṣerú ẹ̀ mọ́ láyé ẹ̀. ọmọ dúpẹ́ fọlọ́run wà láyé o ò ní ṣerú ẹ̀ mọ́ nílé ayé ẹ̀ wàá mọ̀ pé àwọn agbọ̀rọ̀dún ọ̀rọ̀ máa ń dùn àwọn agbọ̀rọ̀dún jagbọ́rọ̀ mi ṣọlọ wíkẹ̀d òbúrú ni wàá nǹkan tó ṣe yìí o ò ní ṣerú ẹ̀ mọ́ láyé ẹ̀. lọ́pọ̀lọpọ̀ ó dùn mí gan-an but ọmọ pẹ̀lú àwọn á dìde àánú fún mi agbólùrànlọ́wọ́ fún mi mi ò ní dá wà ọmọ pé màá rẹ̀ màá kú tèmi ẹni tó máa náànú mi lójú ẹni tó máa nífẹ̀ẹ́ mi tinú tọkàn tèmi náà máa nífẹ̀ẹ́ nítorí ó dùn mí mi sọ pé mo fẹ́ kọ ọmọbìnrin lẹ̀ kò jáde lẹ́nu mi tẹ̀ ní lọ́kàn kò ń ṣe pé nǹkan tó dáa lọ́mọ máa kà fún yàn lọ́jọ́ orí èèyàn ipò ń gbóríṣiríṣi obìnrin àbọ̀ ń gbóríṣiríṣi ọkùnrin kò ń ṣe gbogbo àwọn ọkùnrin lábúrò aláròjinlẹ̀ ọkọ̀ ṣe wàá lò ṣerú ẹ̀ mọ́. ibi tó ti tọ́ mi ilé rere ni èmi náà dẹ̀ túra mi bí. ṣẹ́rí ẹ wá pàlàgbà ṣe mí kanlẹ̀ ẹ wá wo mẹ́sẹ̀ tèmi sẹ́ǹtì lélẹ̀. bọ̀ message tèmi send ní sí lélẹ̀ ó wá forward message yẹn séèyàn kan yẹn wá lóun fẹ́ bá mi sọ̀rọ̀ bóyá kò sọ fún èèyàn yẹn pé òun ti cancel kinní yẹn ìyẹn wá ní kò tí ì cancel ẹ̀ mú wá send evidence kò wá lè sọ̀rọ̀. ẹ ló yá ìké tèmi send sí lélẹ̀. ẹ káàsán àbí ẹ kálẹ́ àbí ẹ káàárọ̀ níbi tẹ́ bá wà ìyá mò ń bá yín sọ̀rọ̀ láàsán mo dẹ̀ ń bẹ̀ yín lórí ọmọkùnrin yìí ìgbà míì èèyàn máa ń ṣe nǹkan a kò mójú kúrò bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá mọ ọmọkùnrin yìí rí ṣé ẹ lè ṣèwé fún láì jẹ́ pé bóyá ẹ tiẹ̀ mọ̀ rí rárá
ẹ rántí gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ bímọ èyí tẹ́ ṣe yìí tẹ́ lọ cancel interview yẹn láti bà ìwé ọmọkùnrin yẹn jẹ́ tó bá lọ affect àwọn ọmọ tiyín lọ́jọ́ iwájú ńkọ́ nígbà tẹ́ kì í ṣàgàn tẹ́ bímọ nǹkan tẹ́ ṣe yìí ẹ jẹ̀bi o ẹ jàre o ní tẹ́ ṣe yìí bí wickedness ni o tẹ́ bá lọ ń gba ẹ̀san ẹ̀ lórí ọmọ lọ́jọ́ iwájú ẹ má bínú sí o ṣe mọ̀ pé mo bẹ̀ yín lọ́sàn-án yìí ó ṣe nǹkan tí ò dá lóòótọ́ orí fífọ́ kọ́ lóògùn orí bíbẹ́ o ẹ̀san burúkú lẹ gbà o ẹ̀san burúkú tó jẹ́ wípé kò kí ń lọ láì fi àpẹẹrẹ sílẹ̀ pàápàá fún ẹni tó bímọ ẹ̀san burúkú tó lè gba ẹ̀mí èèyàn ẹ̀dẹ̀ ní àwọn ọmọ mo gẹ́gẹ́ bí mo ṣe ní kẹ́ máa wo red flag mo máa ń sọ fún yàn pé téèyàn bá ti bímọ àwọn ìwà míì wà tí èèyàn ò ní wù ẹ̀san burúkú lẹ gbà o ẹ̀san burúkú gbà tó jẹ́ wípé ẹ ní láti lọ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gidi kó má lọ affect àwọn ọmọ yín lọ́jọ́ iwájú torí tí ọkùnrin yẹn bá sun ẹkún kíkorò sí Ọlọ́run lọ́rùn tó dẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń rò bóyá ó fẹ́ jẹ́ kò tiẹ̀ sí lọ́kàn ẹ̀ láti jẹ́ bẹ́ẹ̀ kò ní nǹkan kan kọkùnrin yẹn ṣe o àwọn ìwà kan wà tẹ́ ẹ̀ ní wù olórí burúkú àwọn ìwà kan ọkùnrin wà tí gbogbo jẹ́ ẹnu pé mo fi ẹ sọ máa kàn mójú kúrò wàá ń bẹ̀ gbà tẹ́ ẹ̀ ní wù rárá tí wàhálà bá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú bóyá lórí ọmọ àbí lórí nǹkan kan báwo lẹ ṣe fẹ́ fèsì Ọlọ́run tẹ́ ẹ̀ bá fẹ́ ọmọkùnrin rárá tí ò ń ṣe ọkọ yín rárá ṣé ẹ lè pàdé lọ́nà kẹ́kọ̀ọ́ ṣàánú ẹ̀ kẹ́ ṣoore fún kẹ́dẹ̀ gbójú àbí tọmọkùnrin bá pretend fún yín pé òun dáa láti gbàwé lọ́wọ́ yín tó wá gbàwé tán tó wá change nǹkan ṣẹ́yìn lọ́lọ́run tẹ́ fi lè mọ irú ìwà tó ní ẹ ti wá mọ irú ìwà tó níyẹn ẹ ṣe ti yín fọ́lọ́run kẹ́dẹ̀ gbójú èyí tẹ́ ṣe yìí èyí tẹ́ ṣe mí ní parọ́ fún yín o Ọlọ́run ó máa lẹ́yìn o spiritually ó máa lẹ́yìn torí mo máa sọ fún gbogbo abiyamọ ayé mo dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó máa fi àdúrà ránṣẹ́ sí yín ó bí mi nú o bó ṣe dùn ẹlẹ́dàá ọkùnrin yẹn ló dùn ẹlẹ́dàá mi màá dẹ̀ sọ fún gbogbo abiyamọ ayé nǹkan tó bá dẹ̀ wá fi ránṣẹ́ sí yín ẹ máa gbà bẹ́ẹ̀ ká níyìn o ìkà níyìn o bí eré mo rò pé eré lẹ̀ ń ṣe lọ́sàn-án o mo dẹ̀ tún ń bẹ̀ yín mo ń bẹ̀ yín ọ̀rọ̀ tẹ́ ẹ sọ gan gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ rọ́rọ̀ sọ o ẹ kàn mátàmọ́ ẹ lọ síbẹ̀ ó ṣe kí ni máa yẹn kò ní nǹkan tó jẹ́ gbòógì tó ṣe o mo dẹ̀ ń wà yín mo dẹ̀ ṣáà ń dọ́gbọ́n tù yín ẹlẹ́ máa pè mí padà yàn kan wọlé ẹ̀ pè mí mọ́ ìkà níyìn o èmi ò ní parọ́ fún yín o ìkà níyìn o Ọlọ́run má jẹ́ kí ọmọ mi Ọlọ́run má jẹ́ kọ́ ọmọ mi korú ọmọ yín o àwọn ọmọ alálùbáríkà tí ìyá ti tọ́ Ọlọ́run má jẹ́ kọ́ korú ọmọ yín o torí ọ̀dájú abiyamọ lẹ́yìn yìí o èmi ò fẹ́ mọ̀ o wípé ẹ lọ sẹ́yìn ẹ lè lọ káńsù kìíní yẹn ọ̀dájú abiyamọ ní ìkà níyìn o ìkà níyìn o tẹ́ ẹ bá ríyàn sọ fún ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má pe nọ́mbà mi mọ́ ẹ má láìkì mi ẹ hàn fọ́lọ̀ mi o ẹ hàn fọ́lọ̀ mi kíákíákíá mi ìfẹ́ bá ru yín ní nǹkan kan ṣe wípé ẹ lè lọ sẹ́yìn lọ káńsù nǹkan tó lè ba ayé èèyàn jẹ́ ẹ má ìkókó ẹ má ìkáyé ẹ bàjẹ́ ṣé ẹ wá lè ṣe ìwé fún kẹ́ ẹ gbé ojú kẹ́ ṣèwé fúngbà tó tiẹ̀ ń tí níbi tó da tẹ́yìn náà dẹ̀ fẹnu ara yín sọ pé ẹ nífẹ̀ẹ́ ẹ lè ṣèwé fún kẹ́ gbójú kúrò ń bẹ̀ kẹ́ tiẹ̀ ṣèwé fún lẹ́nìí kẹ́ divorce ẹ̀ lọ́la kan ní mo ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ máa bá tiẹ̀ lọ ìkà níyìn o Ọlọ́run má jẹ́ kí n korú mi Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ tèmi fi òbò mi bí kó korú àwọn ọmọ yín o ẹlẹ́dàá ọ̀run òun ayé má jẹ́ kí àwọn abiyamọ tó bímọ alálùbáríkà kó ṣe kò ń gé àwọn ọmọ tí yín yìí o ìkà níyìn o. àwọn nǹkan tèmi sẹ́ǹsì nìyẹn ó wá forward ẹ̀ sí family ẹ̀ ní Nàìjíríà ìyẹn wá pè ó wá send message pé òun fẹ́ bá mi sọ̀rọ̀ mo wá pè ó decline ó wá ní WhatsApp mo níta ló ń sọ WhatsApp fún ṣe bí wọ́n lo ní pé ó fẹ́ bá mi sọ̀rọ̀ mo dẹ̀ pè é ó béèrè pé ńgbà mo dẹ̀ pè é ó ló wà níbi iṣẹ́ ó wá ní òun fẹ́ sọ fún mi pé it's not every ẹnu wọ́ tó dẹ̀ send message ẹnu ẹ máa kan láyé ó ní kò ṣe gbogbo nǹkan náà máa bú wá sórí social media so ẹ fẹ́ máa pààyàn tó bá jẹ́ ìwọ obìnrin náà ṣe bẹ́ẹ̀ fún social media lẹ máa gbé wá ẹ fẹ́ káṣírí yín tú ẹ̀yin obìnrin ìkà ẹ fẹ́ máa bá yí ọkùnrin jẹ́ káṣírí yín má tú ṣùgbọ́n tó bá jẹ́ ti yín ni ẹ sáré wẹ̀ wọ́n máa sunkún ẹ gbére ẹ kú ọ̀fọ̀ ẹ kú ìbànújẹ́ ẹni kò ṣe gbẹ̀ náà sẹ́ni lórí social media ẹni kò tí ì cancel kìíní yẹn mo wá send evidence mo send ẹ̀ sí pé kí ni kò tí ì cancel ó jẹ́ ya lọ wò ó ti cancel ẹ̀
ìgbà tí mo ti send ẹ̀ sí bóyá woman yẹn parọ́ fún pé òun ò cancel ẹ̀ kò pè mí láti ìgbà yẹn ẹ fẹ́ máa parọ́ alẹ́ mi bímọ ọkùnrin sẹ́ẹ̀ mi ò fẹ́ kọ́mọ mi kàgbákò mi ìdẹ̀ ní rìnrìn àgbákò gbogbo èyí tẹ́ bá ti ń purọ́ tẹ́ ti ń fi nǹkan tẹ́ rí òótọ́ lẹ̀ tẹ́ ń cover ẹ̀ unlikely kọ́mọ yín obìnrin kàgbákò kọ́mọ yín ọkùnrin kàgbákò tẹ́ bá rí òótọ́ nǹkan tọ́kùnrin obìnrin ṣe tí ò dáa tẹ́ ti torí wípé nǹkan tẹ́ máa jẹ tẹ́ ń ba ilẹ̀ jẹ́ àwọn ọmọ yín obìnrin àti ọkùnrin yín máa kàgbákò tẹ́ bá dẹ̀ rí òótọ́ nǹkan tọ́kùnrin ṣe tí ò dáa tẹ́ ti torí nǹkan tẹ́ máa jẹ àti nǹkan tẹ́ fẹ́ ní tẹ́ ń balẹ̀ jẹ́ àwọn ọmọ yín máa kàgbákò àbùdá ò sí lọ́rùn ọ̀pẹ wàláì kẹ́ ló ṣoògùn yẹn nínú ọ̀run méje àti ilẹ̀ méje àwọn ọmọ yín máa kàgbákò yẹn kò sọ́gbọ́n wàláì ẹ̀ lè rúlà lè rúlà ìkà níyín ìkà níyín ìkà níyín ìkà níyín ìkà ọ̀pọ̀lọpọ̀ nù yín ìkà níyín. mo máa ṣí ṣọmọ kí mo ní kó má bu ẹ kẹ́nìbọ̀dì má dárúkọ ẹ̀ nǹkan tó bá tọ́ sí ni kẹ́ bá mi fi rán sí ẹ bá mi fi rán sí tọmọtọmọ torí ayé ọmọ ẹnìkan lòun náà bàjẹ́ yìí ẹ má dárúkọ ẹ bá mi rán sí pé ìwọ tó cancel paper ọkùnrin yìí o bó ṣe máa rí fún ẹ rè bó ṣe máa rìnrìn àjò ayé ẹ rè ẹ má dárúkọ ẹ bó ló cancel paper bó ṣe máa rìnrìn àjò ayé ẹ bá mi spell it out fún ìkà ní ìkà. Hello? Hello, auntie. Kí ló dé tí nọ́mbà yín ò lọ lórí WhatsApp? Kí ló dé? Mo wà lórí WhatsApp. Mo ti try láti pè yín bẹ́ẹ̀ bóyá kẹ́yìn pè mí lórí WhatsApp. Ẹ pè mí. Ẹ wo bí máa yẹn ṣe ń sọ̀rọ̀. Mi ì sọ pé àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mi ì sọ pé gbogbo ẹ̀ náà fi dá o. Kí ni ò bá ṣe kò rí nǹkan kan sọ. Ọmọbìnrin yóò rí nǹkan kan sọ o. Kò rí nǹkan kan sọ o. Hello? Àbí bí ọjọ́ mẹ́ta mo fẹ́ pè mo ti fẹ́ bọ́ọ̀sì. Ẹ jẹ́ mo ń bọ̀. Ẹ ní sùúrù. Ẹ ní sùúrù máa pè yín padà. Ẹ jẹ́ gbé call máa yẹn fúnra rẹ̀. Kò rí nǹkan kan sọ o. Kò rí nǹkan kan sọ pé máa yẹn ṣe. Hello? Ẹ pẹ̀lú àwọn àti nǹkan. Yeah. Ẹ fẹ́nu ara yín ṣàlàyé nǹkan tọ́mọ obìnrin yẹn ṣe. Ó sọ wípé ara àwọn ẹ̀sùn tó fi kàn yín ni pé kó wá bá òun nínú ilé. Bá òun nínú ilé tó ń bá wálé yín tó ń bá róúnjẹ wálé yín obìnrin míì tún róúnjẹ wálé yín. Náìsì sóhun ẹ̀ ń bá òun rẹ́rìn-ín. Nǹkan tẹ́ fẹ́ gbà lọ́wọ́ nìkan ni. Inú yín ò dùn pé òun ra lé. Ṣé mo lè bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí? Mo ń gbọ́ yín. Àǹtí Yínká àti àwọn èèyàn tó ń gbọ́ wá tí n bá dárúkọ mi ohùn mi gan àwọn èèyàn máa mọ̀ mo fẹ́ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ bí n ṣe sọ mo wá sí Amẹ́ríkà for the reason pé mo fẹ́ láya nílé ni ẹni tí mo wá bá mo ti wà pẹ̀lú ẹ̀ yẹ pé mi mò ń sanwó ilé láti ibi tí mo wà iwájú Ọlọ́run àti èèyàn ni mò ń sọ pé àwọn tó mọ̀ mí at the end of the day ọmọ ẹ̀ náà ń ṣèwé ni owó mi wà ní owó ìwé ẹ̀ ó dẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe Ọlọ́run bó ṣe máa ní ó kàn kúrò ní èmi mò ń sanwó lé deposit everything mò ń san mí ìgbé Amẹ́ríkà tí mo fi ń sanwó lé obìnrin nítorí gbogbo nǹkan ló sọ pé òun fẹ́ ṣe at the end of the day mo fi ibi tí mo wà mo wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ níbí ni mo ní mi lè wá bí kí n má ṣiṣẹ́ mo ní responsibility náà. So at the end of the day, ó ṣáà ṣe nǹkan tó ṣe. Ó ti ní interview tó fẹ́ lọ, ó kàn kúrò nílé, ó fi mílẹ̀. Orúkọ ẹ̀dẹ̀ ló fi gbalé yẹn. Èmi dẹ̀ mo sanwó. Mo san deposit everything. So mo dẹ̀ wá ibi tí mo wá wà ń sìn. Mo ń dá wà ní. Mo dẹ̀ wo tí mo tún wá pàdé lé gba ṣé máa tún bẹ̀rẹ̀ kí n tó di kíní ilẹ̀ ni mò ń sùn mí ní kankan tí mo kó wá sílé. Mo tún wá fẹ́ bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ ìkíní gbà. Àwọn èèyàn gan máa bú mi irú ọkùnrin wo ló jẹ́ mo ń sanwó lé onílé ó fi kíní ó lọ ṣe interview bọ́lọ́run ṣe máa mú yẹn
wọ́n deny interview ẹ̀ because ó fi mí lẹ̀ nínú omi jẹ́ ni. Ó deny interview ẹ̀ mo tún wá dé bíǹsì mo tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo tún wá pàdé ẹ̀ ó ní kí n máa bọ̀ ṣé máa tún fi ibi tí mo wà yìí lẹ̀ ni. Ó ní kẹ́ máa kó bọ̀ nílé òun kẹ́ fi lé ti yín lẹ̀. Àjọ máa wà níbì kan náà kájọ put resources together because eye tèmi ń sọ bí eye tí wọn náà sọ 1,000 plus ló ń sọ 1,000 plus lèmi náà sọ bí tí mo wà. Ṣé mo tún bẹ̀rẹ̀ the person kájọ wálé kájọ gbé àsọkọ àtìyàwó àjẹjọ agree kájọ gbé mo sọ fún mo dẹ̀ fi yé anybody tó bá gbọ́ mi ò ń ṣe ọkùnrin tó jẹ́ pé ayé ẹ̀ ti bàjẹ́. Mo jẹ́ èèyàn kan tó travel very well mo dẹ̀ ní ẹ̀mí Ọlọ́run lọ́kàn mo ní ẹ̀mí Ọlọ́run tó bá léèyàn mi ò gbóbìnrin létí mi ò mú sìgárì at my age. I'm an athletic person. I'm very exposed. But Ọlọ́run ní bó ṣe rí. Mo sọ fún ẹ, mo pe àwọn onílé pé list mi. Mo fẹ́ kúrò ń bì. Àti ra lé, tàti rà. Wọ́n dẹ̀ wò pé kí ni ìgbà tí list mi máa expire. It was going to be January 31st. Èmi gan mọ̀, but ó ní tí n bá kúrò ń bì. Ó ló máa affect credit mi. Mo ní kí lẹ lè ṣe fún mi. Ó ní the best tí mo lè ṣe ni pé kí n lọ méyàn wá tó máa wà ń bẹ̀ títí di 31st. Ó dẹ̀ ìjọ́ tí mò ń sọ yìí tí mo lọ bá wọn immediately tí mo jókòó síwájú àwọn yẹn ní listening office ó pè mí. Mo ní my dear mo wà níwájú àwọn listening office kí níyẹn ni mò ń bi wọ́n bì. Mo ní màá pè ẹ́ tí n bá dé padà. N bá kúrò ń bẹ̀. Ìṣe kúrò bẹ̀ mo kàn wọnú mọ́tò ni. Mo bá pè my dear nǹkan báyìí lọ sọ pé kankan. Mo ní màá ta ẹ̀ ní ẹ ṣé kí ní kankan báyìí. Mo ní listen to me. Nǹkan báyìí lọ sọ. But mo máa bẹ̀rẹ̀ sí gbégbèsè. Ní ìṣá lè ba credit mi jẹ́. Òun bó ṣe jọ́ mo lù lù pẹ̀lú credit mi ò sọ fún the same number lájẹ́. The same credit score lájọ wà. Gbogbo ẹ̀ ni mo sọ fún ẹ mo kàn dákẹ́ nǹkan míì tó yẹ pé mi ò lè sọ pé báyìí ni mo ṣe ga tó báyìí ni mo ṣe kéré tó nítorí obìnrin ti bí tí mò ń sọ ìwọ̀n náà lè wà lórí tí ní kó máa gbọ́ mi owó mi ló ń tà sí ó dẹ̀ kí n learn kò fẹ́ ṣiṣẹ́ obìnrin tó rẹwà ni èmi náà I'm very handsome person I'm sorry to say that kò sẹ́ni tó lè rí mi ò lè jókòó níbì kan àbẹ̀kẹ́ pè mí lálejò kẹsọpẹ́ ríyàn but mi ò fi taṣẹ́wó ṣe láyé kò sọ kọ́ mi dáadáa mo dẹ̀ sọ kínní fún ọmọbìnrin pé báyìí máa wáyàn àwọn ìbí ṣe ń bá ń sọ̀rọ̀ àwọn èèyàn tí ń sọ pé àwọn ríyàn kan ṣíjọ́ mo fẹ́ kúrò ńbẹ̀ kankan mo wá mí kanlẹ̀ pé mo ní máa jẹ́ kán mọ̀. Ẹ lè kúrò ńbẹ̀ mọ́ Ọlọ́run máa gbólùrànlọ́wọ́ dìde fún yín because ó ti cancel kínní yẹn ó ti bà kínní yẹn jẹ́ lójú ta rẹ̀ but ẹ má wọrí ọ̀nà ayọ̀. Kò mi ò mọ nǹkan tó ní mind gbogbo nǹkan tó sọ pé mi ò fẹ́ kúrò níwájú Ọlọ́run àti èèyàn mo fẹ́ kúrò dáadáa mo fẹ́ fẹ́ yàwó gidi àwọn ẹbí mi ti mọ̀ Nàìjíríà wọ́n dẹ̀ ti ń bẹ́ẹ̀ tipẹ́ ìgbà tí mo sọ fún wọn lánàá pé ọmọbìnrin máa ti ṣe báyìí wọ́n ṣe pé pẹ̀lú báwọn ṣe bẹ́ẹ̀ ó ní tó bá ń bẹ́ẹ̀ á ní ẹ má fọ Ọlọ́run kọ́ mi lọ́rùn. Ẹ filẹ̀ ẹ má bẹ̀ mọ́ tẹ́yìn gan bá bẹ̀ Ọlọ́run ò ní ṣe fún yín ẹ filẹ̀ ẹ má bẹ̀ mọ́. Ọ̀rẹ́ mi kan wà but nǹkan tó ṣe yìí wọn náà wá sọ pé òṣèlú ẹ̀ mọ́ láyé ẹ̀. Ìyẹn ń bẹ̀ látijọ́ Monday ìyẹn náà ń pè àná ni mo pè yẹn ó ní ṣé sista yìí ó ṣe nǹkan báyìí pẹ̀lú olóhùn máa wà lórí ẹ̀ pẹ̀lú ẹ̀ ó ní 3 hours sí 4 hours làwọn ti máa sọ̀rọ̀ every day. Ó ní lẹ́tà tí àǹtí ká send sóhun àmì mẹ́sẹ̀jì ẹ̀ ó sẹ̀dẹ̀ sí ìyẹn gbọ́ ó ní pẹ̀lú bóun ṣe ń bẹ. Ok ta ló send message tí mo send sí. Bẹ́ẹ̀ni sà. Ó sẹ̀dẹ̀ síta ni. Message ẹ̀ send sí. Ó dùn yẹn gan gba tí mo ní ó ti cancel kìíní yìí o mo ní kí yẹn wá sílé mi máa fi wọ̀n pé kó bá mi ò fẹ́ send ẹ̀ for so many reasons because ẹ bá send ẹ̀ sí kan ó lè máa send ẹ̀ kiri ní ìfẹ́ yẹn. Ó ṣeé ṣe káwọn èèyàn má like mi torí mi ò ní pọtí ilé kín lórí bíbá yìí mo mọ̀ pé àwọn obìnrin kan wicked. Gbogbo nǹkan tó ń sọ wípé kíní mi ò fẹ́ kó wá irọ́ ni o kò fẹ́ òótọ́ ọ̀rọ̀ tí n bá ń béèrè èèyàn kan ni mo mọ̀ pẹ̀lú ẹ̀ mi ì dẹ̀ ní nọ́mbà àbúrò ẹ̀ ní Nàìjíríà kò fún mi ní nọ́mbà ẹni táwọn ọmọ ẹ bá ń pè àṣìbà
that is kí n dákẹ́ wọn fẹ́ kọ́ gbóhùn mi mo ní òun ṣọmọdé náà tó bá jẹ́ pé mo mọ̀ èèyàn pẹ̀lú ẹ̀ níwájú Ọlọ́run àti èèyàn máa ń pè àwọn èèyàn tí mo mọ̀ pẹ̀lú ẹ̀ mi ní wá sí social media mo kàn wò pé ta ni mo lè bá sọ̀rọ̀ pé platform mi ni mo ti pàdé ẹ̀ ìyẹn ni mo fẹ́ wò pé kó bá mi bẹ́ẹ̀ kó má ṣe nǹkan tó fẹ́ ṣe mi dẹ̀ ń ṣe àjèjì ìlú òyìnbó as a matter of fact continent kan ló kù kí n travel dé kí n fi sọ pé mo travel all over the world that is Australia continent Australia nìkan ló kù just name it ibi tí mi ti dé ọmọ tó jẹ́ pé bàbá ẹ̀ kú ní age of 3 ó bẹ̀rẹ̀ sí travel ó bẹ̀rẹ̀ sí ṣìkìní mo bẹ̀rẹ̀ sí kàwé àwọn ọ̀rẹ́ mi máa sọ pé àwọn ọmọ kò lè kàwé mo mọ nǹkan tójú mi rí. obìnrin yẹn mí ni àwọn wèrè kan sì máa ní ṣé máa ń kẹ́tẹ́ ṣẹlẹ̀ kí ni ò bá ṣẹlẹ̀ ẹni tó bá cancel ìwé ìgbélú èèyàn bẹ́ni tó gba ẹ̀mí lọ́wọ́ èèyàn ni tó bá fẹ́ pè rán rú ẹ̀yìn tó bá rán onítàn lọ náà tó fẹ́ pè ránṣẹ́ sí kò léèwọ̀. mo sọ fún ẹ. tó bá gbé ohun tó máa sì dọ́jọ́ kúlé lọ́wọ́ kò léèwọ̀. mo sún mẹ́yìn mo débẹ̀ yẹn o ní o máa pọlọ́pàá o kò cross mi mọ́lẹ̀ ni o ní mi ò ní jíjí kúrò níbí wàá pẹ́ mo ní kó pọlọ́pàá at least kò ṣe pé mo wá rí ìpè àbẹ́ anything a lot of things mo ṣe because obìnrin yìí ó burú gan mi nítọ̀ yìí so many things ó ti sọ fún mi nípa family but ó ti débi tó yẹ kó dé mi ò dẹ̀ expect pé o lè ṣe báyìí fún mi mo dẹ̀ ní ẹlẹ́dàá mi ìwọ náà ní ẹlẹ́dàá tiẹ̀ but mo fi ẹ́ fọ́lọ́run tó bá fi mí lẹ̀ bí n ṣe wà ó bẹ́tà ju nǹkan tó ṣe fún mi lọ àwọn o mọ àwọn èèyàn pẹ̀lú mi ò mọ àwọn èèyàn kankan pẹ̀lú ẹ̀ kò sí nọ́mbà kankan tí mo lè gbé. Ó sọ fún mi ó lóun mọ̀ ó sọ fún mi nǹkan tó ń sọ yìí kan tí mo ṣe mọ̀ pé tòótọ́ ni ó lóun mọ̀ máa expose ẹ̀ fún àwọn ọ̀rẹ́ òun fún any family òun ò fẹ́ kọ́ mọ̀ torí pé ó fẹ́ mú orí ẹ̀ sábẹ́ kó lè fìyà jẹ dáadáa ó má wọ̀rí ó ti rìn káláwo ire bọ̀ ìwọ tó ṣerú ẹ̀ ẹ̀wọ̀n ní kọ́mọdé kó má dẹ́tẹ̀ tó bá ti lè dá gbogbo ẹni tó ṣe yìí gbogbo wa mọ̀ kó ṣẹ̀dá ṣe. àtà àwọn òfin yẹ kọ́mọ kí náà lè mọ̀ èmi tó jẹ́ pé ọmọbìnrin yìí ṣe kinní fún mi bí ọmọ tí yá bọ̀ bí fámì gan tí n bá pe fámì á ní lágbájá ńkọ́ gbà fún ọmọ kan sọ fún wọn ó ní ó ti bá tiẹ̀ lọ ìwọ́sí mi lè sọ nǹkan tó ṣe fún mi ìyẹn jẹ́ kí n kọ́ṣọ́ ara mi gbá ṣé máa tún kó lọ bá immediately ni kó tún dẹrù mi síta kó tún dàbí eléyìí màá dẹ̀ ti fi lélẹ̀ gbogbo nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ nìyẹn kò ń ṣe pé mi ò fẹ́ kó lọ bá mi ò tún fẹ́ kókó dàbí mi ò fẹ́ dárúkọ èèyàn yẹn mo fi pé kí n dárúkọ kejì bọ̀ mí ní dárúkọ òun yẹn náà máa gbọ́ àbáwọn ọ̀rẹ́ ẹ̀ máa gbọ́ àwọn èèyàn máa mọ ohùn mi àwọn tó mọ̀ mí àwọn míì ti ń pè mí gan gbà àwọn gbóhùn mi báyìí ní sókè ó ti dójú ènìyàn láti kígbe fáwọn èèyàn kan gbà wọn. now ẹ̀yin èèyàn ní kí n bá yín sọ̀rọ̀ ẹ̀ tẹ bá rí bp mi ẹ má para yín o mo mọ̀ pé àwọn èèyàn máa pè àwọn èèyàn dẹ̀ máa kọ yín lọ́nà àwọn kan ti sọ fún mi mo dẹ̀ sọ nǹkan tó ní ẹ lè ṣe fún yín ẹ má para yín o ẹ má para yín o ẹ fọkàn yín balẹ̀ ẹ má wọrí ó ṣe ti ẹni olódà pé gbogbo àwọn matchmaking especially obìnrin ìrọ̀nà ń wá mo ṣe ní ẹ lọ sórí ṣàbàríkòlò ẹ lọ meet èèyàn bẹ̀ ṣe bórí ṣàbàríkòlò náà ti meet nsìn kádìkò ń ṣe ohun tó yọ wọ́n sì wọ́n á fẹ́ra wọn wọ́n tiẹ̀ ti fẹ́ra wọn wọ́n ti ṣe wedding kò sí nǹkan kan tó sọ pé má yìí ṣe nǹkan tó ń dùn mí nìyẹn kò sí nǹkan ẹyọ kan gbòógì báyìí tọmọbìnrin sọ pé wọ́n ṣe o mo kàn ń rò pé ó máa lọ. like a testimony pé báyìí àtijọ́ àbí gbogbo èyí tó ń sọ yìí níwájú Ọlọ́run àti ìyìn ní mind láti filẹ̀. I will open the line don't worry ẹ jẹ́ open wọn náà fẹ́ pray fún ẹ jẹ́ kí open line kan pray fún. The number to call is +447404851234. Jẹ́ kí n kọ́kọ́ pé wọ́n náà fẹ́ ṣàdúrà fún. Hello. Hello. Hello sir. Ma. Ẹ kú ètò. Yes sir. Àdúrà yẹn pa àwọn ẹṣẹ́gun ẹkú àtúnṣe. Ṣé ẹ rí ara àwọn problem tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin máa ń face l'Amẹ́ríkà òun nìyẹn. Ọlọ́run adé gbàdúrà máa yìí náà ó máa rí wèé. Sure mi ye. And again, ṣé rí number one ni pé máa kọ́kọ́ lọ lórí ọkùnrin yẹn because America lè náà wà. Ṣé rí tí situation bá ti rí báyìí tó ti jẹ́ pé wọ́n ti fẹ́ra wọn. The only way tọkùnrin yẹn máa kọ́kọ́ máa ṣe ni wípé tó bá jẹ́ wípé owó ilé ẹ̀ ò tí ì dìú tó bá yẹ pé ó ti san bóyá
wọ́n sign 1 year ní agreement ó yẹ kó wá owó ètò bá yẹ kó máa sanwó gan ni kó lò bí 2 months àbí kó fún wọn ní owó extra a lè move together pẹ̀lú woman yẹn. kò lè move then mọ́. from there relation. ó ní reason tóun ò ṣe fẹ́ move ó lóun ò mọ nǹkan tó máa ṣe. mo mọ bí tẹ́lẹ̀ báyìí kọ fún mi time there because America lè náà wà sọ̀rọ̀ mi yìí. So with that situation ó máa lè close mọ́ àwọn ọmọ ẹ̀ from àwọn ọmọ ẹ̀ things máa wà okay sọ̀rọ̀ mi yẹn. So but ìyẹn lọ báyẹn ṣé wọ́n rí woman yẹn ó dàbí pé ó ti rí àwọn traces kan one ẹlẹ́kejì ni wípé nígbà tí màrí ò ti move pẹ̀lú ẹ̀ ó máa rí opportunity láti ṣe gbogbo nǹkan tó ń ṣe fún máa yìí òun ló ṣe decide láti cancel interview máa yìí bó dẹ̀ ṣe ti cancel interview máa yìí ó ní tí èmi tí máa ṣe ní pé kó lọ wá lọ́ọ̀yà tó bá ti wá lọ́ọ̀yà. ẹ ṣe jàre. hello. hello àǹtí Yinka. sá. ẹ pẹ̀lẹ́ mà. yes sir. èmi ni mo tẹ bá rí níjọ́ tí àkọ́kọ́ sọ̀rọ̀ yẹn èmi ni mo pè tí mo ń bẹ̀rẹ̀ lọ́wọ́ tí mo ń bẹ wúmà yẹn. bẹ́ẹ̀ni. ṣe ń gbọ́. bẹ́ẹ̀ni. èmi ni mo pè tí mo ń bẹ wúmà yẹn. bẹ́ẹ̀ni. that's number one. number two mo tún send message kan síbẹ̀ yẹn tẹ́ ẹ dáhùn lé lórí. mo sọ pé bàbá yẹn ò ní ìdí láti bẹ̀bẹ̀ wípé kán lọ withdraw kéèsì wọn. tẹ wá ń sọ níbẹ̀ yẹn wípé kò yẹ kó withdraw ó ti dàgbà. now ibi tí mo wá ń lọ lélẹ́yìn Amẹ́ríkà lèmi náà wà. Fẹ́rí gbogbo àwọn fẹ́rí 80% 85% obìnrin Nàìjíríà àtọkùnrin Nàìjíríà tó wà bíbá yìí olórí burúkú ni wọ́n tó bá fẹ́ ṣèwé fún yàn. Wọ́n á fọ̀rọ̀ ẹ̀mí wọn. 80% ni mo sọ fún yín. Àwọn akátátẹ́ yìí sọ yẹn akátá bẹ́tà wọn torí akátá ló fẹ́ mi níwèé. Kò fi ọjọ́ kan ní mi lára rí. Kò fi ọjọ́ kan kó fi ní mi lára rí. Gbogbo ìgbà tó bá ti yọjú sí mi báyìí kan tó máa ń bẹ̀rẹ̀ ní pé ṣé mo ní ìdí nǹkan. Ṣé yín? Bọ̀tẹ́ sẹ́rí gbogbo àwọn ọ̀rẹ́ mi tó fẹ́ Nàìjíríà wọ́n kábàámọ̀ pẹ̀yìn mi. Àwọn obìnrin Nàìjíríà àtọkùnrin Nàìjíríà tó wà bí tó bá ṣèwé fọkùnrin fún ẹgbẹ́ wọn, wọ́n máa ń fòrò ẹbí wọn. Bẹ́ẹ̀ ní báwọn nìkan náà fẹ́ dọ́kàlù yìí fún. Torí bẹ́ẹ̀ mo ṣe ń sọ fún yín jọ yẹn pé ẹ jẹ́ kí bàbá yẹn kó withdraw wọn ní láti sunkún Ọlọ́run. Ìgbà tí mo pè wọ́n jọ yẹn mo fẹ́ lè máa sunkún gbà tó ń bẹ wúmà yẹn. Bàbá yìí ò ní láti bẹ̀bẹ̀. Ọlọ́run straight job ní gbogbo ẹ̀ lóògùn ẹ̀ tó bá mọ gbogbo bó ṣe ń lọ. Àwa mọ bó ṣe ń lọ. Bàbá mi ẹ wò tí bàbá bá dá divorce lẹ́ẹ̀mẹ́rin àbẹ́ márùn-ún tó bá lọ fẹ́ ìyàwó mi ṣe ń gbọ́ àti nǹkan. Tó bá dá divorce lẹ́ẹ̀mẹ́rin àbẹ́ márùn-ún tó bá lọ fẹ́ ìyàwó mi. Ìyàwó mi tó fẹ́ yẹn gangan náà ní stress sí lórí sí ìyàwó yẹn ṣé tòótọ́ ni ò bá kó dì nílùú yìí ẹ lè fẹ́ ra yín ní Sunday tó bá di Monday kẹ́ divorce. Àwọn ọlẹ́wọ̀n ọ̀rẹ́ tó pé divorce mẹ́ta tó kó lọ síbi tó ti gbàwé ń sìn. So oye divorce yìí tẹ divorce òdì kò rí ní 11 minutes. The only thing tó máa wò ní pé ìyàwó tẹ wá fẹ́ bẹ́ẹ̀ yẹn ṣé tòótọ́ ni ṣóòdòdó ni ṣé kìí ṣe fake. Kò sí ìgbẹ́ tó kàn wọ́n. Àwọn gọ́ọ̀mọ̀ nílùú yìí àti l'Amẹ́ríkà yìí 2 years péré ni wedding wọn the lifespan wedding. Torí bẹ́ẹ̀ náà ṣe máa ń fún wọn ní náà ṣe kọ́kọ́ máa ń fún wọn ní conditional 2 years lifespan ni. Ṣé lọ́tọ̀ máa ń fún wọn ní 2 years pọ̀ ìwọ́n tó bá ti lo 2 years before that kò tó gbèrè wọlé wọ́n á fún ẹ ní 10 years. Ṣé èyí so ẹ ti parí pẹ̀lú wọn nìyẹn. Ẹbí tí bàbá ṣe kó mọ́ fòyà rárá. Wọ́n àti ẹ̀dí láti ṣe pẹ̀lú wọn àìtorí èpè kì í jà pé mo ṣe rí yẹn. Ó dààmú bàbá oníbàbá. Adé kò rí nǹkan kan gbòógì tí màá yẹn ṣe kò rí nǹkan kan sọ ó kàn sọ̀rọ̀ bíi gbọ́ ni bíi pé ni. àṣemú ẹ̀ ló ṣe yìí ó dẹ̀ máa jìyà ó lọ kọ́lẹ̀ tó máa agbára jìyà náà. wúmọ̀ ẹ̀ máa jìyà ẹ ṣe kí bàbá ẹ̀ wò máa tẹ̀ ìgbà lẹ́tà. èmi kan máa fún wọn ní nọ́mbà yín. kò sí kankan bẹ́ẹ̀. máa fún wọn ní nọ́mbà yín. mi ò rírú èèyàn báyẹn rí. Ìfà obìnrin ni mí o, obìnrin gidi ni mí. Káì, ẹ ló mú gbọ́ yín. Ẹ lọ ẹ kúṣẹ́ mà. Yes sir. Bàbá yẹn lálá kọ́kọ́ lọ ọlọ́kàn balẹ̀. Kán fi ọlọ́kàn balẹ̀. Kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ láyé yìí tó wọ̀ kan torí ẹ̀ para wọn.
mo máa ń sọ kò sí nǹkan tó worth nílé ayé yìí fún any human being. àwọn òbò tó wú ẹni tó máa dóhun tí ò rí láti bí 2-3 years ago ó wà. So wá ìtọ́ṣe máa wá torí òbò kan ṣe ra wọn léṣe. No, ìwé yẹn ni ẹ mọ̀ pé ó ti ṣe lálákọ̀ọ́kọ́ tí ó. Kán múra kán jáde síta wọn ṣàárọ̀ lápá àwọn ọ̀rọ̀ lẹ́sẹ̀ wọ́n dẹ̀ sọ gbogbo continent táwọn náà ti lọ. Bí mo ṣe ń wò wọ́n yẹn fine man náà máa jẹ́. Fine man ni o. Káwọn náà jáde síta èèyàn kan obìnrin kan tiẹ̀ ti pè mí bí bóyá láìkí wọn ni. Àti stage ìfọkànbalẹ̀. Ẹ ṣe sà ẹ jẹ́ ń pe obìnrin yìí jẹ́ ń pe àǹtí yìí wọ́n ti pè mí irú àmọye àwọn obìnrin tó yẹ pé mi ò tiẹ̀ fún wọn látẹ̀ńṣọ̀n tó yẹ pé wọ́n nídìí ọkùnrin ẹ jẹ́ ń pe obìnrin yìí. Hello ìyá mi mo rí pé ti pè mí. Yes kéèsì bàbá yẹn ò ní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mà. Okay. Yes Amẹ́ríkà náà ni èmi náà wà. Mo mọ̀ yín dáadáa. So yes mo dẹ̀ gbọ́ gbogbo tí bàbá yẹn ń go through àti tí obìnrin yẹn tó ṣe. So tí èmi lè sọ ni pé kí wọ́n pe èmi náà torí èmi náà wà ní position láti lè help èèyàn mo dẹ̀ ti help àwọn èèyàn náà rí but a lot of things tó wà inú ẹ̀ tàbí nǹkan lè ṣe àwọn ọkùnrin kan ti sọ lórí ẹ̀ nígbà tí wọ́n pè sórí platform right now. Èmi ò ní sọ gbogbo ẹ̀ lórí platform àti tèmi ti ṣe láti fi help èèyàn especially even till last year. So kí wọ́n pè èmi náà tí wọ́n bá ní ṣé yín ní interest nínú wọn ṣé kẹ́mi link yín together ṣé link yín together. So yes. Ṣé link yín pọ̀. Yes. Okay, ẹ má worry. À sọ̀rọ̀ lẹ́yìn náà. Yes. All right. Obìnrin. Hello. Hello. Wàá jèrè iṣẹ́ owó ẹ o. Orí ètò lẹ́wà. Hello, Aunty Nka. Ma. Okay. In tó ṣẹlẹ̀ ni pé there's so many things tí ọ̀nkú yẹn lè ṣe. There's so many things tó lè ṣe. Wọ́n kàn ní láti jẹ́ ti lọ́ọ̀yà tó ti lọ ni. Àwọn dẹ̀ máa kó tuntun nǹkan tó lè ṣe. Wọ́n gbàgbé nípa pé wọ́n ti fẹ́ bóyá ti ara obìnrin gbàgbé for now. Bóyá kọ́kọ́ ọkọ sí nìyẹn nítorí ojú ti wà lára wọn báyìí. Wọ́n dé ìjìnlẹ̀. Wọ́n gbé kinní wọlé wọn lọ. Wọ́n gbé kinní wọlé. Exactly. Ṣe understand? Lórí ẹlẹ́kẹta yìí kán wá ànọ́dá wò tán fi lè ṣe. Ẹni tó dọ̀dọ̀ kọ́ lọ́hùn gbágbára lé òun lọ́wọ́. Ó kọ lọ́hùn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kò sí bí ò ṣe ní jèrè ẹ bí ò jèrè. Ó máa jèrè ẹ o. Mo máa bá fi sádùrà kódà máa rojú ẹ̀ débi góńgó tí wọ́n gan máa mọ̀ lára pé ó ṣìṣe. Mo máa wọ́n tẹ́ pé wọ́n tọ́ mọ́yàn tán ṣèwé fún yàn pé. Tó máa mọ̀ lára pé ó ṣìṣe máa rojú ẹ̀ fàjẹ́ ayé oṣù ayé àjẹ́ ọ̀run. Ìkà ni ẹ́ ìkà ni ẹ́ ò kí ń ṣàbíamọ ìkà ni ẹ́. Hello. Hello, Aunty Nka. Hello. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ máa mú kàn ní contribution tí mo fẹ́ dá sí ọ̀rọ̀ yìí mo dẹ̀ fẹ́ bá mà ní ẹ sọ nítorí pé obìnrin ni èmi ni mo ní ipa nínú nǹkan táwọn náà go through. Obìnrin yẹn kàn ya ìkà ni o Aunty Nka. Èmi lèmi ṣe ìwé fún ọkọ tèmi tó rìn kúrò. Mo bí ọmọ fún. Mo wà ní ipò láti ṣe ìwé yẹn fún mo ro ti àwọn ọmọ mi mọ́ lára. Mo ṣe fún mi ò ro ní pé torí pé ó kóbìnrin kiri àbó ṣe ìkà fún mi. Ìwà ìkà náà obìnrin yẹn wù number 1. Number 2 mo fẹ́ sọ fún bàbá yẹn wípé bàbá yẹn nídìí láti fi ọkọ ara wọn balẹ̀ wọ́n nídìí láti máa socialize. It's not all about staying at home right now. Kẹ máa ronú ẹ má para yín lórí ibi tí torí pé obìnrin yẹn máa rejoice after and then move on. Brother, uncle, mo fẹ́ sọ kíní kan fún yín. This is not the time for you to start thinking. Ẹ bọ́ sí gbòòrò. Kẹ lọ jayé yín. Ẹ lọ jayé yín ní àsìkò yìí. Kò kìí ṣe àsìkò tí ẹ máa jẹ́ kí BP yín kó lọ high. That's just the only thing I will tell him. But ìwọ obìnrin yẹn kò ṣe o. Àwọn obìnrin kan wà tá a ṣì dá. A ṣèwé fún ìwé yẹn jáde a ò kà ń sílẹ̀. Àwọn òfin ọmọ tá a bímọ lára ni. Ẹ ṣé gan.
eléyìí tí ẹ máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Hello. Ẹ kú ètò. Yes sir. Mo kò fẹ́ sọ number 1 fún máa yẹn wípé kó má ronú kó má bọ̀kàn jẹ́. Ọlọ́run á ṣàánú wọn. Ṣẹ́rẹ́ obìnrin yẹn mo fi lọ́lọ́run lọ́wọ́ ó máa jẹ ìyá o. Because wíwẹ̀ ti ṣẹlẹ̀ sí mi náà rí. Gàrà tó ṣú ọ ni. Nígbà tí Nàìjíríà. Á jẹ ìyá ẹ̀ gidi táwọn àwọn fámìlì àwọn ọmọ ẹ̀gán máa bá tán máa rí pé ó jẹ ìyá. Ìgbà tọ́lọ́run máa ṣe tọ́lọ́run máa jà lẹ́nu ẹni tó ṣèwé fún mi ní òmòrí. Wà ní pub ni òyìnbó yẹn rí mi tí mò ń sọkún. Fọ́kàn mi bàjẹ́ kò fẹ́ ní àfẹ́ra ó dẹ̀ ṣòwò fún mi. Inú mi dẹ̀ dùn dẹ̀ ní mi lára. Nínú ìlú yìí. Kí máa yọ fọkànbalẹ̀ Ọlọ́run máa ṣètò dàbọ̀ ọkàn ó lè bàjẹ́ ń fi hàn pọ̀ fún dúró tọ́lọ́run fẹ́ gbọ́. Ẹ ṣe nínú ìlú yìí kí obìnrin ṣèwé fún yàn bẹ́ẹ̀. Hello. Hello, Aunty Yinka. Sir. Yeah, ẹ ṣé gan. God will bless you. Iṣẹ́ tó dalẹ̀ ń ṣe o. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Because ọ̀gbẹ́ni yẹn obìnrin yẹn fẹ́ pa ni. Ó fẹ́ pa ni náà. Ikú ẹ̀ ò sí lọ́wọ́ ẹ̀. Ó fẹ́ pa ni. Ikú ẹ̀ ò sí lọ́wọ́ ẹ̀. Mi ti ríru wickedness yẹn rí ó dẹ̀ gbé báyìí ó dẹ̀ ọkàn ẹ̀ dẹ̀. Ó lọ fọkàn balẹ̀ gbogbo wa la wà ń lo òyìnbó tá a ti go through a lot of things. So kó lọ fọkàn balẹ̀ Ọlọ́run á pèsè èèyàn fún un. Bẹ́ẹ̀ ṣe ti gbé ọ̀rọ̀ ẹ̀dá ní báyìí èèyàn á jáde fún lẹ́sẹ̀kẹsẹ̀ ìwé yẹn á ṣe é ṣe lágbára Ọlọ́run. Ọlọ́run. Ó dẹ̀ gbé ìwé dẹ̀ wà ó mì pé tí ayé ọkùnrin yẹn bá wà lọ́wọ́ ẹ̀ wàá já okùn ẹ̀mí ẹ̀ it's as good as o ti já okùn ẹ̀mí ẹ̀ dànù. You are wicked o burú káì. Hello. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Yes ma. Ṣẹ́rí nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé tí màá yẹn lè ṣe ni pé kán lọ bá lọ́ọ̀yà. Wọ́n dà kán máa lè ṣe divorce fún wọn. Divorce kẹ̀ wọ́n ò ní ṣe divorce ẹ má wọrí wọ́n obìnrin gan wàá sun yóyò lórí divorce yẹn. Ṣẹ́rí nǹkan tóbìnrin yẹn ṣe ìka ni o. Wàá sun yóyò nílé ayé ẹ̀ wà lónìí ṣe olùkà bẹ́ẹ̀ yẹn mọ́. Ó yẹ kíyàn dẹ̀ tún máa ro tàkì sùn. Màá tún bẹ́ẹ̀ rojú ẹ̀ fún gbogbo àwọn ayé. Àkọ́bí mi ọmọ mi ọkùnrin. Àtìgbà tó ti wà ní 11 months bàbá ẹ̀ ti dà sí mi ní àyà tí mo ti ń dá nìkan tọ́jú ẹ̀. Ìgbà tọ́mọ mi pé 9 years old wọ́n dúró kó pé 9 years wọ́n ti mọ̀ kó máa níwèé lọ́ padà wá tán wá bẹ̀rù. Àwọn ìlú yìí wọ́n sọ fún pé kó kẹ́rù ẹ̀bùn kó máa lọ sí Nàìjíríà. Ó dẹ̀ bá British citizen gbélé. Wọ́n ní pé kó kẹ́rù ẹ̀ kan lọ jẹ́ ṣe kí ló ti ń pè ní marriage ní Nàìjíríà. Èmi mo dúró tì. Tí mo dúró tì tí mo gbé gbogbo kọ lẹ́tà fún ọ́fíìsì sí àwọn ọmọ mi náà tí mo ní kọ́kọ́ lẹ́tà takọ gbogbo ẹ̀ fún ọ́fíìsì. Tí mo dẹ̀ ṣèwé fún ìwé ẹ̀ dẹ̀ ti jáde. Kí ló wà ń bẹ̀? Kò sí nǹkan kan téèyàn mú wálé kò sí nǹkan kan téèyàn dẹ̀ máa mú lọ. Ká máa ro ọjọ́ àti sùn. Kò dẹ̀ sí nǹkan téèyàn bá ṣe àwọn ìmọ̀ èèyàn wọn máa jẹ́ ń bẹ̀. Ó ti di dandan. Ẹ ṣé Ọlọ́run àtúnlé àtọ̀nà tẹ̀yìn náà. Ẹ ṣé ó ti di dandan. Ó ti di dandan. Tó máa jẹ tó máa dára sí gbogbo ẹ̀yin ìka obìnrin. Hello, mo ń gbádùn yín. Hello? Mo ń gbádùn yín sà. Ṣé rí ìdọ́là àkọ́kọ́ àwọn Nigerians ká bá dà abroad káyé ìyá ẹ̀ hàn. Èmi ń lọ sí school ní Canada. Wọ́n fún wa ní group assignment. Ṣé mo pọ́ ọmọ Nàìjíríà ló deny me that group assignment. Tó dẹ̀ fún mi ní 0. Indians wà ń bẹ̀, Asians and àwa nìkan ní èmi àti ẹnìkan ní Nigerians tá wà nínú group yẹn. Wà mẹ́rin. And she denied me and I got 0. Ẹ di ṣẹ́rí ẹ má jẹ́ ká máa lo hatred tí à ń lò nílé ká tún wá dé foreign land ká tún máa lò pẹ̀lú ara wa. When you come to Canada, eléyìí tẹ́ máa wò pé ọmọ Nàìjíríà lélẹ̀ tẹ́ máa rí clear pé bóyá Hausa lélẹ̀ o àbí Igbo lélẹ̀ o àbí Yorùbá lélẹ̀ o. Ó tiẹ̀ common mẹ́yìn obìnrin gan pàápàá. By the time you approach her, á dẹ̀ gbójú àṣebẹ́ nípò wọn ò rí ẹ. And you now wonder, this person, tó dẹ̀ gbójú, this is a foreign land to cry out loud.
tó yẹ ká máa ríra wa ká yọ̀ mọ́ra wa a tún máa behave síra wa bí ẹni pé wà hostile síra wa òyìnbó tó gbà wá lálejò kan wọn tí tiwa báwa gbogbo ṣe ń tì tara wa then ẹ̀yin obìnrin tẹ́ bá bóyá ẹ bímọ o ẹni tó help mi nílùú ìkómọyẹ tó ṣu mí tẹ́ bá ṣe ẹ máa ro ti àwọn ọmọ yín mọ́ I'm telling you wọn ro kẹ́yẹ́ máa fi ègún sórí àwọn ọmọ yẹn whatever tẹ́ bá ṣe nísìn àwọn ọmọ yẹn either you like it or not àwọn ọmọ yẹn will take part in whatever tẹ́ bá ṣe nísìn bóyá ẹ ṣe fọ́kùnrin ni o bóyá ẹ ṣe fọ́bìnrin ni o bóyá ẹ ṣe fọ́mọdé ni o bóyá ẹ ṣe fàgbàlagbà ni o àwọn ọmọ yín máa jẹ́ nínú ẹ̀ àwọn èyí táwọn òbí títí wá ṣe tíyà mi àti bàbá mi ṣe kọ́lọ̀ kó fọ̀run kẹ́ wọn mò ń jẹ nínú ẹ̀. èmi náà ń jẹ tèmi o. tó kẹ́ máa rí àwọn ọmọ yín máa jẹ nínú ẹ̀ it is certain. ọjọ́ yẹn pẹ́ lójú wọn ni ọjọ́ yẹn pẹ́ lójú àwọn á ti gbàgbé wọn á rò bóyá ọlọ́run gbàgbé ọlọ́run bá yín fi sí ó fi pamọ́ fún yín sínú kúlà káwọn ọmọ mi jèrè iṣẹ́ ọwọ́ mi bí mo ṣe jèrè iṣẹ́ ọwọ́ ìyá mi. bóyá o ṣe dáadáa fún yàn kí ló wà nínú kó ṣèwé fún yín if you don't do it another person will do it even for free even with less stress. káwọn ọmọ mi kó jèrè iṣẹ́ ọwọ́ mi bí n bá ṣe fẹ́ kórí fáwọn ọmọ lọ́mọ kórí bẹ́ẹ̀ fáwọn ọmọ mi bẹ́ẹ̀ mi ṣe jèrè iṣẹ́ ọwọ́ ìyá mi. ẹ̀yin ọ̀bàyé jẹ́ ìkà burúkú. ó dẹ̀ common mọ́ àwọn obìnrin láì bẹ́ẹ̀ ṣe sọ láàárọ̀ yìí tó tún common mọ́ àwọn obìnrin tó jẹ́ pé sweat ọkùnrin yẹn ló fi rán yín ní school tẹ́ fi di nurse because you are nurse does that make you a god over the man? No. kò yẹ kó rí bẹ́ẹ̀ sweat ọkùnrin yẹn ló fi di nǹkan tó di you should always appreciate him. ẹ jẹ́ ká máa appreciate ara wa ká máa appreciate ara wa because you are some kí wàá lẹ́fẹ́ kí la fẹ́ káwọn òkòjò òwe àlà kí la fẹ́ kọ́ di lọ́ọ̀dẹ ọkọ. irú àwọn obìnrin tó ti dàgbà tó ti dé high level tọ́dẹ̀ ń ṣe dáadáa tọ́dẹ̀ yìí jórúkọ ọkọ yẹn dọ̀la tí àdẹ̀gbọ́ problem nínú ilé wọn mélòó wá ní òdòrò jẹ́ nurse àbò. wọ́n burú o hello. Hello, Africa. Yes. Mo fẹ́ contribute sí program yẹn ni mo ti ń pè láti kan. Bóyá tẹ́ bá gbà mí láyè bí 1 minute, mo fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ obìnrin kan ní ìlú tí mo gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún mi. Ṣẹ́gbẹ́ consequence irú ìwà gbèrè báyìí lọkùnrin wù fún ọkùnrin ló tẹ̀ ìwà yẹn fún. Ṣé mo lè sáré sọ 1 minute? Obìnrin yìí. Hello? Mo gbọ́ yín. Obìnrin yìí ó sanwó fún ọkùnrin yẹn náà ni o wọ́n dẹ̀ jọ ṣèwé wọ́n ti wá dé àmì méjì ó máa délé á jẹun ọkùnrin yẹn á ṣe gbogbo ẹ̀ á bá obìnrin yẹn sùn obìnrin yẹn lọ́kọ́ náà jẹ́ ọlọ́mọ o bẹ̀tọ́rí kó lè tètè padà lọ́lé lọ rí fámìlì ẹ̀ obìnrin yẹn ṣàn try best ẹ̀ now at the middle of the thing tó ti bí wọ́n ti send the letter báyìí obìnrin yẹn ọkùnrin yẹn láti tún inform ọkùnrin yìí pé ọ̀rẹ́ òun lélẹ̀ ó láìkí lè máa ṣe táwọn bá bára wọn sùn ó fẹ́ ní feel of it obìnrin yẹn yà wòlé mọ́lọ́wọ́ pé kí ló ní kí ló fòun ṣe kíníkan ìgbà tó bí yẹn rí pé láti owó wa safe ó tún gbà fún kò ń ṣe kan kò ń ṣe méjì ó máa là sílẹ̀ báyìí àwọn ọkùnrin méjèèjì máa bá fún ìgbà tó time àwọn tútù yóò lọ ṣe wọn ò lọ ṣe kínní yẹn the next thing ẹ sọ fún àbáyé náà wọn láti ṣiṣẹ́ lórí ẹ̀ka ṣá báyìí iṣẹ́ tó lè máa ṣe ó wà lẹ̀ rẹpẹtẹ torí ojú tẹ̀sí làkọjá gbogbo yẹn kò tẹ́lẹ̀ bọ̀dù tó ń fọ́bìnrin ní táàsì yẹn mọ́ èmi àwa bá ṣe wáyé àwa ṣe wẹ́bìn àti èsùkò lọ fún interview ni so solution ti wà fún òun kán lẹ́yìn gbogbo tó ń bẹ̀ òun kán lẹ́yìn obìnrin ọkùnrin tí mo sọ yìí sùn ó ṣa pépà de kánò lọ́wọ́lọ́wọ́ bí ìjọba. ọmọ ilé náà máa pàpà ṣa pépà ni tó lóun yí lórí ni láyé wà ló ṣe rú ẹ̀mọ́ kó bá ń gbọ́ mi kó máa gbọ́ mi. tí bá dárúkọ òwúrò yẹn déètì tí mo gbé yẹn gbogbo wọn máa pàpà ṣa pépà nítorí ó fẹ́ ba iye ẹni ẹlẹ́ni jẹ́ wà ló ṣe rú ẹ̀mọ́. ó dín pẹ̀lú ẹ̀ so what am I saying ni pé ṣe rí àwọn èèyàn máa ń ṣe aburú bẹ́ẹ̀ yẹn fún àwọn ó tiẹ̀ tọ̀kúlẹ̀ sáwọn Nigerian women àgàgà Yorùbá báyìí máa ń ṣe nìyẹn o bọ̀ obìnrin ọkùnrin bàbá yẹn náà gọra wọn. Hello, mo ń gbọ́ yín. Bàbá yẹn náà gọra wọn èwo làbọ̀rọ̀ bá yẹn jẹ́ láti ọ̀gá fẹ́ ṣe yẹn mo bẹ́ẹ̀ lè máa fún èwo làbọ̀rọ̀ máa bẹ̀. àwọn èèyàn ṣe wẹ́ẹ̀dì wọn ọ̀tẹ̀ lọ sí sábì rárá ọmọ sí sábì náà kọ́ ilé ìtanìwọ̀ ó yá tí wọ́n tó wá fẹ́ sọ tuntun fún yín bàbá yà tó wá ní ìwé kò tó wá ní divorce yẹn. báwo lẹ ṣe mọ̀ wà á kẹ́nyà wá yọ àlà
divorce wàá kó wáyò Allah sọ́nà wíkẹ́ẹ̀dì ni wàá ké wáyò Allah. nípa bí tó mọ̀ ọ́ sí rárá ìyẹn tún kọ́ ó jẹ́ máa wà lójú kan bẹ̀ lẹ́yìn kan máa gbé ẹ̀kọ́ máa gbé ẹlẹ̀ o lè fẹ́ lómi ìyẹn tún kọ́ báyìí máa ṣe nìyẹn o báyìí máa ṣe nìyẹn tí máa ń nọ́pọ̀ sí láti mọ bàbá ìjọ ìbá ẹ lọ́wọ́ àwọn voice note yìí náà mo gbọ́ voice note fún yín bí kẹ́ fún mi náà bàbá máa fún lọ́ọ̀yà mi kí ló ṣe èwo ni wèrè. nọ́mbà yóò wá yọ ń bì báyìí +370 ló ń yọ ẹ kàn sí mi lórí WhatsApp. mo ti drop voice note fún yín ó sì máa drop voice note fún yín ojú ìṣòfò. ìkà níyín ìkà làwọn obìnrin kan ìkà. Hello. Hello. Yeah, ọ̀rọ̀ bàbá yẹn ni mo fẹ́ dá sí. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí 61 years ni mí. 61. Case mi fẹ́ súnmọ́ 61. Okay. 61. Okay. Case mi gan ó fẹ́ súnmọ́ ti bàbá yẹn. Ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín. Bàbá yẹn kò nídìí láti ẹnìkan ti sọ̀rọ̀ ńbẹ̀ yẹn tó bá fẹ́ ìyàwó márùn-ún ní ìlú ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní immigration ní àwọn USCIS ní àwọn máa concentrate lé lórí nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ní pé àwọn tó kù wọ́n lè bí ẹ pé ó fẹ́ kí ló dé tó fi eléyìí wá tó bá dẹ̀ ti ṣàlàyé yìí tó important sí wọn jù ní ẹni tí òun fẹ́ lọ́wọ́lọ́wọ́ èmi èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo pé bó ṣe ṣẹlẹ̀ sí bàbá ẹ̀ èmi náà help wọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo pé tí ó dijọ́ kínní méjì inú wọn ló wò sí ẹ̀ ṣe mọ́nẹ pé kínní kankan then after that èèyàn tí mo wá rí èmi ti di ọmọ nílùú pẹ̀lú bí n ṣe ń sọ fún yín yìí o èmi ti gba citizenship kò ń ṣe green card ni mo ti ẹ̀ ń lé báyìí èmi ti gba citizenship mò ń lọ Naija mò ń bọ̀ mo gba citizenship ń sin kò tí ì ju ọdún mẹ́ta lọ. Right? Hello, mo ń gbọ́ yín sà. nǹkan tí bàbá yẹn máa ṣe number one bàbá yẹn wọn kò lè sáré lọ pé àwọn fẹ́ lọ fẹ́ èèyàn kan again because immigration máa suspect. wọ́n láti fi 90 days sílẹ̀ 90 days kọ́ fi 90 days tó bá réyàn sìn ó dáa kọ́ máa court kọ́ máa ṣe gbogbo ẹ̀ kọ́ máa bára wọn kọ́ fi mọ̀ra wọn nísìnyí lọ bíi 90 days after 90 days wọ́n lè lọ fẹ́ yàwó kọ́ gbé ìwé mi wọlé. èmi tí ẹ máa introduce wọn síyàn ojú ló fi lè tiẹ̀ ò kàn mọ́. wọ́n fẹ́ pé náà marry to your lọ marry profession ẹ̀. bó ṣe wà nù rules wọn bí nílùú ìlú. ìkà burúkú ìkà ọ̀rọ̀ rẹ̀ kò dá ṣáká lẹ́nu ẹ̀. bàbá yẹn ò ní ìdí kankan jẹ́rí gbogbo àwọn nọ́ọ̀sì yẹn èmi náà ti fẹ́ nọ́ọ̀sì pé àwọn tí mò ń sọ yìí mo ti fẹ́ kàn rí nù wọn nọ́ọ̀sì náà ní olórí burúkú ní gbogbo wọn. kò ṣe gbogbo wọn o torí nọ́ọ̀sì lèmi o èmi ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn o mo dẹ̀ láwọn ìyá alálùbáríkà kan tó jẹ́ nọ́ọ̀sì. mo sọ́ọ̀rì púpọ̀ kò ṣe gbogbo wọn. mo sọ́ọ̀rì. mo láwọn èèyàn tó jẹ́ nọ́ọ̀sì tí wọn ò lè rírú bẹ́ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀. wọn kọ̀ kí nǹkan tó máa ń ṣe ní ìlú yìí ni pé kán lọ sí patí kán fowó ra gold tó má dẹ̀ ti rí ọkùnrin tí àwọn lè lò bọ́ ṣe fẹ́ bí omi òjò nǹkan tó mọ̀ nìyẹn púpọ̀ nínú wọn nǹkan tó ń ṣe gidi gan nìyẹn but ṣẹ́rí mo fi bàbá yẹn nǹkan tẹ̀mí believe ní pé ọ̀nà ẹ̀ máa là náà ló ṣe rí bẹ́ẹ̀ yẹn nǹkan tó bá máa da bó ti kọ́kọ́ máa rí nìyẹn pé ó ti clock títí ó ti ṣe kínní gbogbo wọn yẹn gbàgbé ìgbà tí èmi gba gbogbo kìíní ni I was 57 ìgbà tí mo gba 10 years gbẹngà ìgbà tí mo dẹ̀ máa fi ṣe everything tán 61 ni mo wà ń sìn mo ti gba citizenship in 3 weeks time gan ọdọọdún ni mò ń lọlé 3 weeks time gan sí mò ń lọ mò ń bọ̀ so tí bàbá máa jà kọ́ má tiẹ̀ kọ́ má jẹ́ kó fún wọn ní any headache nǹkan tọkọ̀ máa ṣe ni pé gbogbo nǹkan tó ṣe fún wọn yẹn wọ́n máa tọrọ àdúrà lọ́dọ̀ Ọlọ́run wípé gbogbo àwọn ọmọ ẹ̀ ìbáàjọkùnrin ìbáàjọbìnrin tí gbogbo wọn kan nípìn bẹ́ẹ̀. àwọn máa nípìn bẹ́ẹ̀ o àwọn ọmọ ẹ máa pàdé irú èèyàn bíi tiẹ̀ o. nítorí ìwọ tí o bá ti rò pé tọmọlákejì ẹ o lè bá jẹ́ ìwọ lọ́lọ́
ìwọ tó ń lérí pé o fẹ́ ṣe kínní o fẹ́ ṣe kínní tọ́lọ́n bá sọ fún ẹ pé mi ò ní dọ̀là ńkọ́ tèmi à ń sọ̀rọ̀ ìsìn tọ́lọ́n bá ní pé kò ní dọ̀là ńkọ́ sóòrò yẹn àmì ò ní gbà mọ́ ní ṣe kínní kan ọlọ́run sì fún ẹlẹ́mìí ni tí ọlọ́run bá fẹ́ gba ẹ̀mí ẹ̀ lálẹ́ yìí ṣé ó tó nǹkan kan tó kí ló fẹ́ ṣe sí àbí bàbá ẹ̀ ló lamẹ́ríkà ni bàbá ẹ̀ kọ́ ló lamẹ́ríkà ìyá ẹ̀ kọ́ ló lamẹ́ríkà ó ò dẹ̀ lè wá sí amẹ́ríkà kó ló fẹ́ bà tẹnì kankan jẹ́ ìwọ tó bá ní lọ́kàn pé ó fẹ́ bà tẹnì kan jẹ́ ó mọ nǹkan tí ọlọ́run ó mọ orí tí ẹni yẹn gbé wá sáyé. so nǹkan tẹ́mi máa sọ fún bàbá yẹn ni pé kọ́ má gbéwèé kankan wọlé for 90 days kọ́ máa gbéwèé kankan wọlé àti pé wọn ò lè fẹ́ lòmíì because èèyàn kan sọ fún wọn sí i pé bóyá kọ́ máa divorce ẹ̀ tán bá divorce ẹ̀ wọn ò lè fẹ́ lòmíì wọ́n lè divorce ẹ̀ kó jẹ́ kó máa bá tiẹ̀ lọ kó divorce ẹ̀ pé kó máa divorce ẹ̀ jẹ́ kó divorce ẹ̀ because tí ó bá divorce ẹ̀ kò sí bó ṣe lè fẹ́ lòmíì kò sí because immigration nǹkan tí mo mọ̀ dájúdájú ni USCIS wọ́n máa béèrè kínní wọ́n máa béèrè divorce certificate lọ́wọ́ bàbá yìí. so nǹkan tí contribution ti tèmi nìyẹn ọlọ́run á fún wọn tó. ẹ ṣeun. òbó yìí tó fẹ́ pè mí. hello àǹtí. ayi wicked o èmi àwọn èèyàn èṣù tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ hello. ọ̀rọ̀ ti tèmi máa yàtọ̀ díẹ̀ rírò ní ti tènìyàn ní ṣíṣe ní ti ọlọ́run ẹ ká fún obìnrin yẹn ládùúrà. ok. ògún lákàáyé ló máa bá tiẹ̀ jẹ́ bí bá ti bàbá yẹn jẹ́ Ṣàngó irúnmọlẹ̀ ló máa ní ẹ ká rántí òun ló máa bá tiẹ̀ jẹ́ ẹ ṣe ẹ máa bẹ́tò lọ. ó fẹ́ bá ti bàbá yẹn jẹ́ nìyà nǹkan tó ṣe tó yẹ pé bàbá yẹn lè rí kó ní àtàtà kó kú ẹrù otí ẹ bá ẹ. àti ìka nọ́mbà mi lélẹ́yìí ẹ fún bàbá yẹn kó pè mí máa fún ní lọ́ọ̀yà mi kó dídọ bẹ́ẹ̀ torí kíni. àti ìka ẹni tó sọ pé kó lọ túnyàwó fẹ́ yẹn kò ní láti túnyàwó fẹ́ kò ní láti túnyàwó kankan fẹ́ kò ní láti túnyàwó kankan fẹ́ túnyàwó fẹ́ ẹni tó mọ̀ yóò mọ̀ yìí òun náà sọ fún yín yẹn Amẹ́ríkà lélẹ̀ ọ̀nà pọ̀ rẹpẹtẹ tó bá mọ̀ ló mọ̀ kò ní láti túnyàwó kankan fẹ́ wọ́n kàn máa gbowó lọ́wọ́ ẹ̀ ni. ok èèyàn mi kúkú lẹni tó sọ̀rọ̀ yìí èèyàn mi lẹni tó sọ̀rọ̀ yìí hello. hello. sir. hello. yeah. àti ìka nìyẹn. bẹ́ẹ̀ ni. ẹ wo ẹni tó sọ̀rọ̀ tó ń fi pé wọ́n máa ṣe marriage yìí wọ́n máa divorce ẹni tó mọ̀ yóò mọ̀ yìí o kọ́ máa mú sí anybody kọ́ máa tún fi fèsì sọ́wọ́ any fucking body mọ́. nǹkan tí mo ẹ̀ máa sọ ẹ̀ máa sọ ìfọ́sọ̀ ẹ̀ máa sọ wọ́n lè máa sọ pé kò sọ́nà oníṣẹ́ máa gbà. Amẹ́ríkà lè lé ìfún society ni nǹkan tó mọ̀ ni wọ́n máa sọ nǹkan tó lè ní ò mọ̀ ò mọ̀. Kọ́sẹ̀ ìjà tó lè ní títí kò máa wọ anything àti ká mo ti rí èèyàn bí báyìí tí mo bá lu ó ti lo 5 years. Wọ́n kàn sọ wípé kó wà nínú ilé ipe kò tó ká tó máa ṣèwé 5 years ní ìyàbọ̀ ti lọ sí Texas. Àwọn tó lè nǹkan tó mọ̀ náà sọ fún ipe máa lò tó 10 years kó tó rí ìwé ṣe ẹni yẹn lè gbà fọlọ́ ó lè wà nínú ilé wọn bẹ̀. Ó lè rán ṣiṣẹ́ gbéyà apàdà wọlé agbé èyí ìgbà láti pé láti já pé tó fẹ́ kú síbí ni. Ẹni tó mọ̀ yóò mọ̀ yìí ẹgbẹ́ fẹ́ni tó gba tó wé visa lọ́kì ẹgbẹ́ bu ẹni tó gbé visa wọ bíbà tó ti máa pàdé àlùjọ gbogbo bí ìkọjẹ lọ ni. ẹ má wọrí mo máa ṣebí ẹ̀yin lè fi voice note sílẹ̀. Mo ti bá voice note fún yín inú bí mi kò ní láti fẹ́ yàwó mi. Ẹ má wọrí. Anybody àbọ̀lọ́ burúkú ni jẹ́ yẹn ni. Kó má bẹ anybody. Ẹ má wọrí. Òun àti lọ́ọ̀yà ẹ̀ àti immigration ọ̀dọ̀ ní business mo ti drop voice note fún yín ẹ ti mẹ́ni tó sọ̀rọ̀ mi fẹ́ dárúkọ mi. Ẹ nà ṣe bẹ́ẹ̀ ti kọ́kọ́ ẹ ní sùúrù ẹ jẹ́ kí n wo bóyá mo wà ṣọ́. Okay. Ṣé voice note yín ni mo play tán sí tẹ́lẹ̀ máa introduce ẹ̀ sí lọ́ọ̀yà yín. Fún màá ní mo ní màá tẹ̀lé white ní ìsìn ẹ̀ máa rí owó ní wèrè.
o tẹ bá rí àwọn obìnrin gan tó ti send message sí mi sí sister am available àwọn obìnrin kò ṣì dànù kó lọ jẹ certificate lọ ẹ wèrè àìkè certificate nọ́ọ̀sì ni ẹ mò ń gbọ́ yín jàre. Sista Yinka ẹ kú ètò ṣe rí ọ̀nkú tí wọ́n sọ fún yín pé wéè wà dáadáa ń bíbá yìí o so ẹ fọ́lọ̀ máa yẹ dáadáa ẹjọ́ ṣé àwọn nọ́ọ̀sì wa ẹ wà láì mí inú wọn máa sọ̀kò pẹ̀lú mí inú wọn bíbá yìí ni. eléyìí àánú Ọlọ́run tiẹ̀ ti ṣí kúrò lórí ẹ o túréyàn béèrè pé kí ló ń ta lórí ìgbà mọ́ ọmọ máa dún ẹ kiri ni. mi ní tàn yìí wọn ò dé jẹ́ nǹkan. òkúta ayé Ọlọ́run á dà sínú igbá ẹ wọ́n á máa dún ẹ káàkiri ni níbi tó wà kò sẹ́ni tó máa fi ọwọ́ ìfẹ́ fẹ́ mọ́ bó bá kọjọ́ kọ̀ọ̀kan fẹ́ báyìí wọ́n máa gbé ẹ sílẹ̀ ni ó ti di ẹdìyẹ àgbébọ̀ ó ti di ẹdìyẹ àgbébọ̀ o wàá gbà pọ́ bó ṣe máa rí fún ẹnìyẹn. ẹjọ́ ẹ fọ́lọ̀ máa yẹn èmi tí mò ń sọ̀rọ̀ yìí ìgbẹ́ kan fi àwọn ọ̀nà kan omi níbo ẹ ṣe tẹ bá rí bí ọlọ́dẹ ṣe wá ṣe ìyanu fèmí náà ló ń lọ yìí so kò sí nǹkan tá a ṣe láì tá nígbà o wọ́n sì mí síbi ìsire ni bọ̀ nísìnyí mo dúpẹ́ fọ́lọ́ ni. Sísá Yinka ẹjọ́ ẹ bá mi pé máa yẹn lẹ́yìn ọ̀nà wà gidi mi fẹ́ máa sọ lórí ètò yìí ni torí ibi nǹkan tá a bá sọ wọ́n ń gbé sílẹ̀ ẹjọ́ ẹ pé máa yẹn á ṣe é ṣe fún wọn ẹ dẹ̀ dín kí máa yẹn máa rò ó sọ obìnrin tó dá ẹ bá mi fún máa yẹn àbí mi ò ti fún ni ẹjọ́ nítorí Ọlọ́run God bless you. àbí mi ò ti fún ni wọ́n bá béèrè lọ́wọ́ ẹ pé kí ló ń tà lórí igbá òbú ẹ ò tún jọ anybody lójúmọ́ wọ́n máa dún ẹ wọ́n máa gbé ẹ lẹ̀ ni kò sẹ́ni tó máa ní any serious relationship fún ẹ pẹ̀lú ẹ. ọkùnrin yẹn fọ́lọ̀ wọn dáadáa o kọ́ lè help máa yẹn. èèyàn mímọ̀ mi ni bẹ́ẹ̀ ni. kí máa yẹn bàbá yẹn kọ́ yẹ ronú mọ́ wúmà yẹn tì mọ́ síre ni wúmà yẹn tì mọ́ síre ni so wúmà yẹn èpè ti ṣẹ́ rẹ̀ èpè dẹ̀ ti ń jà rẹ̀ so kò nídìí mọ́ kò nídìí ká ṣépè fún mọ́ ìtẹ́ tíṣẹ́ ẹ̀ náà kárọ̀ ọ̀rọ̀ mọ́ ni. àmín. so kí ọ̀nkú onítọ́nà onílọ́yà ẹjọ́ bá wa fọ́lù ẹ̀ dáadáa so that kí progress lè wà kí bàbá yẹn náà túraká nǹkan sì pọ̀ tán máa ṣe láyọ̀ àtàlàáfíà kó má fi àìsàn kó má fi ṣe ra wọn léṣe. ẹ ṣé sà. ok mo ti rí onítọ̀hún mo ti rí ẹni tó mo ti rí máa send number yẹn sí máa yẹn sí jẹ́ send it straight. Send it straight. kọ́kọ́ ẹ̀ tí ẹ̀ kọ́kọ́ balẹ̀ náà kí n tó introduce ẹ̀sẹ̀ ní obìnrin kọ́kọ́ tí ẹ̀ kọ́kọ́ bá mi fún ní ọkàn balẹ̀ náà. anyway oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ náà ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra bèbè ẹ call Yomi sí orí nọ́mbà yìí ń bọ̀ tẹ́ bá fẹ́ ra ní Nàìjíríà ẹ pè Yomi sórí nọ́mbà yìí. +234 909 1200467 +234 909 1200467 bèbè tó jiná gidi ni o má lọ fi dọ́kọ lọ́kọ o +234 909 1200467 make sure pé ìwọ gan mo kó dòdè ready kó tó lò tẹ́ bá fẹ́ ra nǹkan tí ẹ lè máa fi lá òbò tẹ́ lè máa fi lá okó tí ó dẹ̀ máa jẹ́ kẹ́ pẹ́ díẹ̀ ẹ̀yin tí ẹ máa ń tètè dàmìrà fún tẹ́ pé 2 minutes ní ẹ̀yin ọkùnrin ẹ pè mí sórí +447404851234 gbogbo ẹ̀yin tẹ́ ti sanwó náà máa post lọ́la lágbára Ọlọ́run ìwọ tó bá ṣẹ̀ṣì ní interest ó sì lè pè mí so that màá lè post ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà mọ̀ pé máa ti rí kíní yẹn gbà so gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá nǹkan tẹ́ máa fi lá okó lábò tí ẹ̀ dẹ̀ máa jẹ́ kó pẹ́ kẹ́ tó lè dámira pẹ̀lú ọkùnrin àti ẹ̀yin tẹ́ pé ẹ̀ ń wá nǹkan tó máa jẹ́ kó máa ginger yín pé kó ẹ̀kẹ́ lè dóko tó máa ń doyin dáadáa ẹ pè mí sórí +447404851234 kẹ́ lè ra ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ shabarikolo.com ẹ lọ register ń bẹ̀ best place tó ti lè rí relationship ni àwọn eléyìí ibẹ̀ náà ti meet tí ó bá ń ṣe ọkùnrin obìnrin tó ṣe orílẹ̀-ègbèlègbè wọ́n ṣàti marry
kóbìnrin yẹn tó fi pé bóyá nǹkan kan ṣe agbárí òun òun ẹ má sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn fẹ́ amúnisìn náà fẹ́ ṣe ẹni tí ó bá ti lè ṣe dọ̀dọ̀yọ̀ fún wọn ẹ má jọ máa tàn yín fún matchmaking tó bá fẹ́ matchmaking the easiest place láti get matchmaking òun ni sabarikolo.com. I'm telling you ẹ ṣá ti gbọ́ àwọn èèyàn kò ń ṣe dídó nìkan ló wà ń bẹ̀ tó bá fẹ́ ní tó máa fẹ́ ó wà ń bẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ tí eléyìí ò bá jáde ń sẹ́yìn ẹ̀ ní mọ̀ pé bẹ́ẹ̀ náà ti pàdé àwọn èèyàn wà ń bẹ̀ àwọn èèyàn fẹ́ra wọn ń bẹ̀ sabarikolo.com www.sabarikolo.com àwọn èèyàn fẹ́ra wọn bẹ̀ kò dìgbà tí n bá wá síbí tí n bá ṣẹ̀ wá mọ́ àwọn èèyàn waste of time ni ibẹ̀ yẹn cool place tó fi lè rí any relationship tó bá fẹ́ ni fún gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ fẹ́ ra lẹ̀ Danabit ẹ má gbàgbé láti kọ sí mi àbí kẹ́ kọ sí Danabit lórí +234 70444 +234 70444 33316 fún ilẹ̀ wọn tó ń tà ní Ẹ̀pẹ́ Kétu ó wà on nísìn ẹ dẹ̀ lè pè mí gbogbo ẹ̀yin tẹ́ tí ń sanwó náà ẹ continue láti máa sanwó yín kẹ́ ẹ dẹ̀ make sure wípé ẹ rányàn lọ kó lọ bá yín gba allocation yín ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ àápàdé láyé àti àlàáfíà ire o ó dàbọ̀.